àfàìlà ọjọ́ bàlà máa là ó. Àfàìlà ọjọ́ bàlà máa là ó. Hello everyone, it's your boy Kola K1. Kí ọmọ kékeré kó má fi ojú kéré àgbàlagbà, kí àgbàlagbà náà má fi ojú tẹ́ńbẹ́lú ọmọdé o. Ibi ẹnìkan tí ń kú lẹ́nìkan yí. Àpọ́nlé tó bá yẹ ni ẹjẹ́ á máa fúnra wa. Ibi ẹnìkan tí ń jí lẹ́nìkan kú. Ibi ẹnìkan tí rọrùn. Àgbàlagbà kì í ṣẹni àrífín, ọmọdé tẹ́ rí yẹn náà kì í ṣẹni a lè kàn lábùkù. Òrìrè owó náà lẹ́nu ní ṣe ó sì fi ń rí ṣe. Ọ̀rọ̀ Ọlọ́run ní yọmí lójú. Ọ̀gá mi Olúwaṣínà Ayọ̀mí Àmọ́dù ó ní ìka tẹ́ rí yìí tán fi ń lábẹ́ yìí òun náà nìka àbùkù. Àjíṣà ló wà. Aláwọ̀ lóyún kúrò lórí àwa sáńtì àlùfà gbogbo. Àjíṣà ló wà. Orúkọ tó burú láyé fẹ́ sọ wá aláwùrà lóyún kúrò lórí àwa. Ẹni tí a ti ń ṣàpọ́nlé tá a ti ń pọ́n lé ó lè jẹ́ láàrin kádìjúkàlà kó dẹni àbùkù. Sáńtì àlùfà gbogbo. Àjíṣà ló wà. Àpadà sábúrú kò nílé wa bá. Àpadà sábúrú kò nílé mi bá. Àmì ẹ̀fọn. Ọlọ́run ò ní dá aṣọ ayé ò ní dá aṣọ àbùkù fún èmi àti ẹ̀yin olólùfẹ́ mi lórí ètò yìí lágbára Ọlọ́run ọba Elédùmarè. Sáńtì àlùfà gbogbo. Àjíṣà ló wà. Ẹ̀dá ò lè ṣoore kó kárí ayé. Ẹ̀dá ò lè ṣeré kó. Ẹ dákun ẹ máa drop kọ́mẹ̀ntì sábẹ́ ká lè mọ̀ pé ẹ wà pẹ̀lú wa lórí ètò yìí. Ọmọ ẹ̀dá lọ́rùn èèyàn bá rí ẹ lọ́nà tí ń pẹ́ gan máa mọ̀ pé òun pọ̀ mọ́ bá ti yẹ lọ́rùn láyé fẹ́ sọ wá Ẹ̀tẹ́tẹ́ rí yẹn á sì máa gbáṣọ yìí lára àyàn láwùjọ. Àwọn ayé á sọ pé ta lẹni náà gan ẹni kọ́kọ́ rádaràdà wọn kó òun wájú wa o. Ọlọ́run ló fèwé sọ̀gá igi Ọlọ́run ló fèwé sọ̀gá igi èmi ò lágbára tẹ́ka igi ọ̀tá mi pẹ́gbẹ̀rún pọ̀n pẹ́gbẹ̀rún. Wọ́n á ní ta lẹni náà gan ẹ̀jẹ̀ kọ́kọ́ jákujàku wọn kúrò nítòsí wáńbì ìyẹn ẹni tẹ́ ẹ ti ń kọ́lé tẹ́lẹ̀ tẹ́ ẹ ti ń káwọ́ méjì sókè fún. Ọ̀tá mi yóò ti lé ayé rúgún ọ̀tá mi. SK Cookies Excel Mr. Sukomi Ọ̀jẹ́ládé wà pẹ̀lú wa lórí ètò yìí. Ṣé ń gbáradì ó di aago méjì á pàdé. Àfáà wa Mr. Wálé Sádíkù Alifati àwọn náà wà pẹ̀lú wa lórí ètò yìí. Èmi àti bàbá yìí ń sọ̀rọ̀ ọjọ́ òní wọ́n wá ní àwọn àfáà kan wà pé àfáà táwọn àfáà ò bá sí nílé làwọn àfáà wọ̀nyí. Wọ́n nígbà tí ò bá sáàfáà nílé làwọn àfáà yìí ń jẹ́ àfáà. Aláwùrà tó ní náírà fún mi lówó kíkí òsì mọ́nà mi dọ̀dọ̀ ọ̀tá aláwùrà tó ní máa lò ní rọ̀jò mọ́rọ̀ ìjà ibi lémi lórí rọ̀jò ìbẹ́lú mi kíráyè ìlú Ṣe jẹ́ ká ṣe bó ti tọ́ àti bó ti yẹ kí eku ó lè mọ ké bí eku kí ẹyẹ lè máa ké bú ẹyẹ kí àwọn ọmọ ènìyàn lè máa fọhùn bí ọmọ ènìyàn. fẹ̀bí bó sáré tó ló gbà fọ́tò àfíìlì wo ló kọ́ lọ́hùn sí ìdèwò bàbá nínú onílàákàyè bóòmù ọ̀báyọ̀mọ́ ta ló máa tù.
owó máa tán ọlá máa pin ìjẹ́ ènìyàn èmi àti ẹ̀yin ló máa kù ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀. Sáàtì àlùfàbò. Ọmọ aráyé ò fẹ́ ká rọ́wọ́ mú. Ọmọ aráyé ò fẹ́ ká ráyé wá. Òòrùn kálálùfà ó jèrè. Ẹ̀wù àwọ̀kù náà ni wọ́n. ojú kí wá la fẹ́ máa fi wora wá nígbà tí gbogbo nǹkan yìí bá pín. Sáàtì àlùfàbò. Olúwa ló fẹ́ yín. lójú babalẹ́ ó ti máa gbọ́ baba rere bàbá kẹ̀ bàbá làwọn eléyìí bàbá dáadáa làwọn bàbá yìí ẹ̀yin ẹ jẹ́ kí bàbá yẹ̀yìn padà ọ̀rọ̀ ó di bákan bí mi. Ṣé fáàrí ewu làgbà Olúwa ló fi mi mọ ìsànù. nígbà tó máa ń pọ́ bàbá lé pé bàbá ò sínú àwọn onírìkíṣí bàbá ò sínú àwọn alábòsí tí bàbá fi lè yẹ̀yìn padà. Bálejò pọ̀n wálé kò ní mọ̀ sí. Èèyàn pọ̀n wálé kò ní ọjà. Àbùkù kìlọ̀ rẹ̀ ọmọ èèyàn. Ẹni bá pọ̀n wálé làwọn máa. ẹ máa wá gbọ́ ṣé bàbá ti ń fire pe bí bàbá ti ń fi bí pere bàbá tó yẹ pé olòlò ló fi ń fọhùn nígbà tó ti jẹ̀jẹ̀kújẹ. Bẹ́ẹ̀ bá pọ̀n wálé apọ̀n ilé. Àpọ́nlé títí wá ájú sí yín lọ. Bẹ́ẹ̀ sì pọ̀n wálé kì í ṣèjà ìwọ náà ò jẹ nǹkan àpọ́nlé lára ń fẹ́. ẹ máa wá gbé bàbá wo bàbá tó jẹ́ pé bàbá ò ní jìbìtì ni. Orúkọ tó burú láyé fẹ́ sọ wá o. Orúkọ tó burú láyé fẹ́ sọ wá. Aláwùrá lóyìn kúrò lórí àwa. Sáàtì àlùfàbò àjíṣàánú. ẹ máa wá gbé bàbá wo ṣé bàbá tí ò lè tólé ara ẹ̀. Bí eré ọ̀tá gbẹ̀tán. ifá bàbá ò mu ògógóró mọ́ ifá bàbá ò mu aromatic shinap mọ́ ẹnẹsí ni àwọn ifá bàbá yìí mu. jọ̀ọ́ jẹ́ n sọ̀rọ̀ ẹnu mi délẹ̀ ẹnẹsí ni ifá àwọn bàbá yìí mu. Sáàtì àlùfàbò. ẹ má bínú ó fẹ́ ṣe bí ọwọ́kùn àbòsí ni. Olóhùn òrèrè owó náà lẹ́nu ní ìṣe ó sì fi ń rí ṣe ọ̀rọ̀ Ọlọ́run ní yọmí lójú. Orúkọ tó burú láyé fẹ́ sọ wá aláwùrá lóyìn kúrò. ẹ má bínú sí wa ó ń ṣe bákan ni ó yẹ kó o ti di professional o. Aláwùrá lóyìn kúrò lórí àwa. Sáàtì àlùfàbò àjíṣàánú. Orúkọ tó burú láyé fẹ́ sọ wá aláwùrá lóyìn kúrò lórí àwa. Sáàtì àlùfàbò àjíṣàánú. ifá àwọn bàbá yìí ẹ̀yin ò mọ̀ pé fá àwọn ò jẹ fried rice ifá àwọn ò jẹ ordinary oúnjẹ mọ́ fried rice ló ń jẹ ń sìn àwọn fá àwọn bàbá wọ̀nyí. Àpàdà sábúrú kò nílé ní bá àmì ẹ̀kan òjò tèrè dàgbà. Àpàdà sáyidà kò ní àdán wa. ifá àwọn bàbá yìí ifá àwọn tí ń gun fẹ́ńsà tó jẹ́ pé àwọn olóyè ìlú ifá àwọn náà ti ń gun highlander bífá bàbá ṣe ń gun fẹ́ńsà níta àwọn olóyè ìlú náà ṣe ń gun highlander ó ní agbára àwa ṣe bó ti yẹ ká ṣe mọ́ ṣe bó ti yẹ kí kò lọ bó ti yẹ kó lọ mọ́ gbogbo ẹ̀ wádìí bákan bí mi wá ní ọ̀rọ̀mọkùnrin lẹ̀ tí ò lówó wọ́n ní ọba òmu ifá òmu póun ní ó jọba wọ́n wá ní ọmọ obìnrin tó nífọ̀n tó lè kánná tó tún láwọn èèyàn dáadáa tó fi wọ́n ṣòdí òun ní ifá wá mú ṣé bó ṣe yẹ kó máa rí rèé láwùjọ wa. One ló máa wá náà everyone 2 ó dà pé a máa dáṣẹ́ yìí padà sókè ó ti ń gùn mí. Louder. Ọlọ́run ló fèwé sọ
ẹ dákun torí Ọlọ́run ẹ má bínú sí wa. ẹ dábọ̀ ẹja máa wùwà yìí nìṣó gbogbo wa pátá náà là ń bá ń bì tó lérè ẹjẹ́ á mú ẹni tó yẹ ládé ẹjẹ́ á fi dádé o ẹjẹ́ á mú ẹni tó yẹ nípò ẹjẹ́ á fi sórí ipò kílùú lè dáa fún tẹrú tọmọ láti gbé. bàbá mi ò jà sọ́ba èmi gan ò jà sóyè. ẹgbẹ́ adé fún aládé kẹ́ ẹgbóyè fólóyè ní tá à ń pariwo kílù lè dẹrùn fún tẹrútọmọ. ẹ̀yin náà lẹ máa ń bu ọtí sínú glass cup fún Fúlàní tó fi máa ń request fún mọ̀ tí a máa wá jayé alábátá tí a máa jayé ọba káàkiri àdúgbò. ẹ jẹ́ kí n máa fi eléyìí kí yín káàbọ̀ sórí ètò wa ètò yín bó ṣe ń lọ láwùjọ ohun ìgbé ìròyìn jáde how it goes on social media. Àjàlá Kọ́láwọlé ló kọ́ mi èmi olólùfẹ́ yín ọ̀rẹ́ yín àbúrò yín náà rèé ọmọdé sórí ètò lẹ́nìí àjọ gbádùn ètò yìí ni èmi lára ọba ọbamọdé ọmọ tagbáta ọmọ korowa ọmọ lẹ́kọ́ lẹ́rù lọ́ba ọmọ kíbò má jà kọ́mọdé ọba má pẹyọ ká lè jọ máa péjú bọ korowa ní gbogbo gbà lọ́ba èmi tún lọ ọmọ olówó òdùrú ọmọ ajífẹgbẹ́sẹ̀rẹ́ èmi lọmọ ajíbọ́lá èmi lọmọ ajíbọ́sì àwí ìmẹ́nukú òǹtò wọ́n náà kì í róró àìsí mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ èmi a máa sọ pé tèmi di méjì lówù èmi ni ọmọ wọn lé Olúṣòmí lábẹ́òkúta bẹ́ẹ̀ bá dórílẹ̀ èwú ẹbí èrè wo ilé bàbá mi lé abẹsẹ̀ á gbádùn ara wa béèbò tí ń gbádùn tíì. tí màá mi bá fẹ́ kórìí mi wú màá mi á ní àkànjí kan títí pa gbẹ̀ngbẹ̀ngbẹ̀n ó wá ní bọ́ ṣe ń pè ó torí mi fi máa ń wú o ẹ má rò pé ẹ lè pé torí mi ó wú o. a máa fi eléyìí bọ́ sí abala tó kàn lórí ètò yìí òun ni abala kí ló ń ṣẹlẹ̀ báwo ló ṣe ń lọ láwùjọ a máa mú wa sétí gbọ̀n yín lọ́lọ́kọ̀ òjọ̀kan. ọ̀tàgbẹ́ tán. àlàbí ọjọ́ yẹn máa lé o máa sì máa. òyìnbá wọn gbé mi ọmọ padà ẹni tí wọ́n gbọ́ sọ àbẹ̀rẹ̀ ọmọ lọ. àlàbí ọjọ́ yẹn máa lé o máa sì máa. nígbà láti máa fi rò pé òyìnbá wọn gbé mi ọmọ padà a máa mú àwọn òròyìn wá fún yín lọ́lọ́kùn òjọ̀kan ayi road ẹ̀yẹn kíní ló sọ eléyìí Charlie Boy ló sọ eléyìí. I know these animals have turned Nigeria into jungle but peaceful protest is still our right. Animal cannot dash us.
our rights human rights lórí ọ̀rọ̀ Lekki Toll Gate ni bàbá yìí fi sọ eléyìí. Biden will allow hundreds of asylum seekers to enter the US every day as e-reverse Trump's remain in Mexico policy, which left 25,000 at the border. The protester who claimed to have bought the land from the community native family explained that they were asleep around 3 a.m. on Monday when some government official led by task force operative brought down the building with bulldozer. Àwọn tó wà ní Ìbẹ̀jú Lẹ́kì ni wọ́n sọ eléyìí. Ìbẹ̀jú Lẹ́kì landlord protest against demolition of 400 building. Irú ayé wo ni à ń lọ yìí? Wọ́n ní kí ló fà ìdí tí wọ́n fi wó àwọn ilé yìí palẹ̀. Wọ́n ní nítorí pé wọ́n wá jẹ́rìí ní court pé lóòótọ́ làwọn gbọ́rọ̀ ògbọ́n tí wọ́n yìn ni wọ́n fi wá gbé bulldozer wá tán wá wó ilé ìdànù. Lagos state government ó dọwọ́ yín o, second term yín mọ̀ wọ́wọ́ Ọlọ́run ló wà. Viral video lórí irọ́ preacher join social media. The preacher who went viral in the lórí irọ́ video has joined Twitter and Instagram, popular social media platform. According to his Instagram page, his name is Evangelist Gbadamosi Ismail. Bàbá yìí takọ̀ọ́lẹ̀ Ọlọ́run bá ti wà lórí ẹ̀dá pé wọ́n gbé ẹ sáyé wọ́n fi ẹ̀wọ̀n sáráyé ó lè pẹ́ ó lè yá yóò di ìmúwá sí ìmúṣẹ. Ọlọ́run ti ṣèlérí fún bàbá yìí, ó dá mi lójú ló fi di pé àgbà ní bàbá yìí fi di ẹni tí ayé mọ̀. Gbogbo táwa náà bá ń ṣe ẹ̀jẹ̀ á máa tẹpá mọ́. Bàbá yìí ní bóun ṣe ń wàásù káàkiri làwọn èèyàn ríkọ̀dù òun tó ń fídíò òun tí ẹ mọ̀ pé yóò di nǹkan tí ayé ó gbà báyìí. Peeping through the curtain inside the small hut at a farm settlement located at Oha village in Imeko-Afon local government area of Ogun State, 30-year-old Rashida Olowoniyi watched in disbelief as herdsmen attacked and macheted her husband to death over a disagreement. Rashida, who was inside the hut with her only child of 30-year-old bẹ́ẹ̀ni with her 10-year-old. Arábìnrin yìí ó ń jẹ́ Rashida, ó ní òun wo bí wọ́n ṣe pa ọkọ òun, bí wọ́n ṣe ṣá ọkọ òun ṣàkúṣà ní inú oko. Àwọn Fúlàní herdsmen nìyẹn, kọ́ lọ́wọ́ ṣàánú wa kó gbà wá lọ́wọ́ àwọn èèyàn wọ̀nyí. Bàtẹ́ sọ níjọ́ ní ẹni wọ́n ń ṣe ọmọ Nàìjíríà pé wọ́n wá láti òkè òkun ni àbí wọ́n wá láti ìlú míì náà ti ń wá kí ló dé tà ń tọ́jú wọn sínú igbó wa ṣèjọ́ máa lọ kọ́kọ́ òun igbó wa àfẹ́ wọn mọ́ là sọ àfẹ́ wọn mọ́ ẹ dákun ẹ jọ̀ọ́. The federal government has vowed to crush any fresh strike at Lekki Toll Gate in Lagos by EndSARS protester. Àwọn tí wọ́n fẹ́ protest lẹ́kọ̀ọ́ lẹ́ni protest ọ̀hún gan ti bẹ̀rẹ̀ báyìí mo bá ń sọ̀rọ̀ yìí. Wọ́n ti arrest àwọn 10, obìnrin 4 àti ọkùnrin 6 ni wọ́n kó sínú Black Maria tí wọ́n kó lọ sí police station tó súnmọ́. BLC degree and HIV test is required before you can join Ogun Amotekun Corps. Ogun state government ló sọ eléyìí. Kí ló dé ẹni tó ní BLC ẹni kó máa wá ṣe Àmọ̀tẹ́kùn ṣó láyẹ̀ta ẹ̀ṣọ́ ní fọ́bọn. ó dáa àwọn ọmọ tí yín náà ní BLC ẹ̀ṣẹ̀ kó wọn sínú ẹ̀ kò sí nǹkan tó burú nú ẹ̀. Àwọn ọmọ yín tó ní BLC tó ní MSc ẹ kó wọn sínú ẹ̀ káwọn náà máa ṣe Àmọ̀tẹ́kùn tó bá ṣe é ṣe bẹ́ẹ̀. Àwọn ọlọ́mọ tó kàwé attain certification tó wà lọ́wọ́ tẹ́ wá ń sọ pé kó wá lọ máa ṣe Àmọ̀tẹ́kùn corps. Ó dà bẹ́ẹ̀. I join well-meaning Nigeria in commiserating with the Jakonde family, the people and government of Lagos State, and in all over of good governance on the passage of Alhaji Lateef Kayode Jakonde, first civilian governor. Baba kìíní Mímíkò ló sọ eléyìí. Mímíkò ló commiserate pẹ̀lú àwọn ẹbí Baba Lateef Jakonde àtàwọn ẹbí wọn. Security official deployed to Lekki Toll Gate and strategic area in Lagos State, ready to enforce law ahead of tomorrow protest. Ìyẹn protest yìí wọ́n ní wọ́n ti kúnbẹ̀ bíbà láti àná ni wọ́n ní wọ́n ṣe ikú pa Àmọ̀tẹ́kùn operative shot for arresting Fulani herdsmen who destroy farm by police DPO in Ọ̀yọ́. Mi ò tí confirm story yìí àmọ́ mo rí ká ń bì báyìí pé DPO ló ṣekú pa Àmọ̀tẹ́kùn corps kan nítorí pé ó arrest Fulani tí ó wá ba oko àwọn èèyàn jẹ́ ní Ọ̀yọ́. Ẹ̀ṣọ́ yẹ kó rí báyìí. Chairman of National Union of Road Transport Workers, Lagos
Council, Alhaji Musiliu Akisanya, aka MC Oluomo, has accused member of Road Transport Employee Association of attacking ní eléyìí ti ṣẹlẹ̀. Wọ́n ní àwọn kan fẹ́ gba àwọn Road Transport Employee Association written àbí kílẹ̀ ń pè wọ́n ní àwọn ní wá jà ìjà, wọ́n fẹ́ gba gáréèjì ní ọwọ́ àwọn tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀. Chief Peter Edochie endorsed son 2023 presidential election. Wọ́n ní bọ̀bọ̀ yìí ló kàn. Wọ́n ní ọmọ bàbá Edochie yìí òun ló kàn pé kó jáde. Governor Ganduje said he removed former Kano Emir Muhammad Sanusi II because he is a celebrated social critic. The real story is that he disposed Emir of Kano did not understand the responsibility of a traditional ruler, especially for the strong institution like that of Kano. Ganduje said, ó ní nítorí pé kò support òun ni òun ṣe yọ Emir Sanusi kúrò lórí ipò. Olúìwò Ọba Rasheed Akanbi has said he advised President Muhammadu Buhari to sponsor herdsmen to West Country for training on cattle rearing in 21st century during his visit to Aso Rock. Ìyẹn kún èmi ní. Ṣé yẹ kún àwọn ará Ìwó ni? Tó bá wọ́n kán gbé wọn lọ training, tó bá wọ́n kán má kó wọn lọ training, àwọn nọ́mọ̀ yẹn. Protests we hold in 3 states, says campaigner. The movement was inspired by the quest to get justice for EndSARS protesters who died when soldiers opened fire on those protesting at Lekki Toll Gate on October 2020. Àwọn sójà ṣekú pa yìí ni àwọn tó fẹ́ protest ní èní yìí ni wọ́n ń protest fún pé wọ́n yẹ kó get justice pẹ̀lú gbogbo facts tó ti wà nílẹ̀. Ó yẹ kí wọ́n kí justice kó ti serve. UNN lecturer arrested for allegedly impregnating threatened student. A senior lecturer of archaeology department of the University of Nigeria, Nsukka, has been arrested by the police for allegedly impregnating a student and going ahead to threaten her life. Orúkọ lecturer yìí Chigozie Odum ní ọ̀rọ̀ yìí kàn ní ajẹ́rẹ́ ìwà àbàjẹ́ yìí símọ́ lórí. Àwọn ọlọ́pàá ti lọ arrest bàbá yìí. Ó dá mi lójú pé yóò máa ṣàlàyé ní tó ṣẹlẹ̀ tó fi ń threaten ayé ọmọ yìí. Ó fọmọ lóyún, ó tún lọ ń threaten ayé ẹ̀ pé ó fẹ́ pa tí ò bá yọ oyún torí kíni yẹn. Army chief remove Burantai loyalist, appoint new spokesman. Wọ́n ní wọ́n yọ loyalist bàbá Burantai yìí, wọ́n yọ dànù, wọ́n fi ẹni tí wọ́n sí. Lagos police arrest 19 suspects cultists involved in clash in Dalemo Alakuko Kola area of the state. Wọ́n recover arm lọ́wọ́ àwọn èèyàn wọ̀nyí. Some people took their property out but some could not. 400 displays as Lagos State demolished houses ní Lekki. Rinu Oduala, one of the youth representative on the Lagos judicial panel on police brutality and human rights abuse, has withdrawn from the panel. The activist was one of the organizers of EndSARS protest and was invited to be on the panel set up in the wake of the EndSARS protest. As it's sitting on Saturday, the panel had granted approval for a return to Lekki Toll Gate to control the Lekki Concession Company. Ọmọ Rinu yìí ó ní wọ́n ti serve justice, ẹni kí wọ́n ṣí Lekki Toll Gate padà kó bẹ̀rẹ̀ sí ní gbowó lọ́wọ́ àwọn èèyàn. Àwọn tó kú ń kọ́ ṣé wọ́n ti kú nìyẹn kò kàn yín. Òun ò lè jókòó sírú settlement báyìí láti máa continue láti máa bá wọn fi ọ̀rọ̀ wé ọ̀rọ̀. Òun jáde ní tòun. My bank account has been frozen by federal government. Sunday Igboho raise alarm. The freedom fighter baba Sunday Igboho ní wọ́n ti froze account òun. Òun sì wọ́n ọ̀nù federal government kí wọ́n ṣí àkáǹtì òun padà. Fulani herdsmen Olota summon all local hunters. The Olota of Ota HRM Ọba Adeyemi Ọbalanlege has today meet with local hunters in Ado-Ota local government to discuss preventive way of avoiding impending herders-farmer clash in his domain. Tí gbogbo àwọn ọba tó kù náà bá lè ṣe nǹkan báyìí, pé gbogbo àwọn local hunter àwọn ni wọ́n wà ní ìsàlẹ̀ pátápátá tí wọ́n lè kọ́ọ̀bù nǹkan tó ń lọ yìí. Sì máa encourage wọn.
torí tá a bá ní kò kàn wá tó bá lọ kàn wá ńkọ́ tó bá lọ kan ẹni tó kàn wá àwọn tí ó kàn yìí náà àwọn èèyàn wa náà ní gbogbo wọn ṣó yẹ kó máa kàn wọ́n kíbi máa kàn wọ́n bí tá a lé ọba sí tá a sì ní ìjòyè tí ìjọba wa mú ọwọ́ ọba àtọwọ́ ìjòyè tó kà sẹ́yìn lórí ipò fẹ́ máa hùwà àbàjẹ́ ó dáa ọlọ́run á ṣàánú wa. Alleged domestic violence singer Lil Frosh remain in Ikoyi prison till March 2021 nígbà tí àwọn tí wọ́n jẹ́ non-governmental organization tó bá yé sínú ọ̀rọ̀ yìí ó ní kó sì wà ní àtìmọ́lé kó sì wà ní remand fún bí ọjọ́ díẹ̀ amọ̀bítà rẹ̀ kù sí. Herdsmen have no option but to carry AK-47. It's for self-protection. Governor Bello Mohammed ló sọ eléyìí. Mo mọ̀ pé ọ̀bẹ ti ń bá bàbá yìí lẹ́yìn fún ọ̀rọ̀ burúkú tó sọ yìí. Kán máa gbé AK-47 so legalize ẹ̀ fún wọn ni pé kán máa gbé kán máa fi pààyàn kán máa fi kidnap definitely wọ́n mú return wá fún gọ́vnà yìí nìyẹn. Ó kù sí ọwọ́ àwọn tọ́rọ̀ kàn lọ́wọ́ àwọn ò ní dá sọ̀rọ̀ yìí púpọ̀. According to Global Terrorism Index 2020 report, Nigeria is classified as the third most terrorized country in the world, given the whispered youth unemployment and proliferation of illicit small arms and weapons across the country. Àwọn tí wọ́n support kán máa gbébọn káàkiri kán máa pààyàn káàkiri náà ní Governor Bala Mohammed yẹ. 18-year-old daughter Nathania Bryant has officially signed with MIG Modeling Agency. The first child of late basketball legend Kobe Bryant will be joining other Hollywood as lead model. Congratulations to her. Kogi governor signed 72 million loan agreement with World Bank. The government said it intends to commit the loan to rural road and agricultural market and value chain development. Ṣe ní kí Yahaya Bello ta àwọn mọ́tò ńlá tó wà lọ́wọ́ ẹ̀ kó fi ṣe àwọn nǹkan tó lóun fẹ́ ṣe yìí kò ní ìdí kó lọ yá owó yìí ẹ̀yin ọmọ ìlú ẹ̀ ẹ̀yin lẹ́mọ̀ yẹn o. Fresh attack by some suspected herdsmen has left 2 people dead in Ondo. The incident involving a farmer and vigilante official took place in Owo local government. Commander Àmọ̀tẹ́kùn ní Ondo ti confirm ìṣẹ̀lẹ̀ yìí. Davido aide Israel apologized to DJ Kopi music Davido aide. Bàbá yìí ọkùnrin yìí ló ń sọ̀rọ̀ wípé ṣebí ńgbà tí kí lórúkọ Zlatan tó lọ bá arábìnrin yìí ṣe orin DJ Kopi yìí kò fún ní nǹkan kan òun ló dàbí agbẹnusọ fún Zlatan wọ́n wá kọ lẹ́tà sí ìyẹn lọ́ọ̀yà ẹ̀ ọ̀nà agbára ọ̀rọ̀ bẹ́yìn yọ ló lọ ń bẹ̀bẹ̀. Governor Abubakar Sani Bello has congratulated Rabi Umar for rising to the rank of police commissioner. Bello stated that her commitment yielded results not only to her but to the state by becoming first female commissioner from Niger to attain the position. Lagos demolish Atimole Ilekan. Popular Yoruba activist Sunday Igboho has accused the federal government Ogun police arrest robber who operates in civil defence corps uniform. Àwọn ti tẹ ilé yìí mo mọ̀ pé wà pẹ̀lú àwọn bàbá mi ọmọ ọba Abímbọ́lá Oyèyẹmí lélẹ́wé ọ̀rọ̀ lọ́hùn-ún ibẹ̀ ni láti mọ ibi dára ẹ̀ kù sí báyìí. Only a stupid man will go around trying to prove a point to the world, and even at that you will find that you cannot please everyone, that you cannot live off people's opinion. I think once you understand yourself and your true essence, nothing will faze you. People's opinion won't faze you. I am just more of a private person. If and I handle situation in that manner. Wizkid ló sọ léyìí kóhun kàn kí n lọ kóhun máa ṣàlàyé nǹkan fáwọn èèyàn pé bó ṣe ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ rí kí ló kàn òun ò fi bẹ́ẹ̀ ráyè gbogbo gbọ́nàgbọ̀nà yẹn. Kano Traffic Agency is by police officer for buying àwọn Kano léyìí Kano Baba detained for giving customer
hairstyle tí ò dáa bó ṣe jẹ́ nìyẹn níbi ti ibi ẹ̀yẹn a máa fi àsìkò yìí lọ sí ibi àkíyèsí tí àwa ṣe láwùjọ wa ẹ̀jẹ̀ á wọnú ètò báyìí. Àlàbí ọjọ́ yẹn máa rẹ̀. Láti wọ́n ti rò pé kíní kò lè bá wọn dé ní ọmọ òun padà. Ẹni tí wọ́n gbọ́ wọ́n sọ̀rọ̀ pé ìjọba nù. Ẹ̀yin tèmi iṣẹ́ wa ṣàlàáfíà lẹ́yìn náà wà ńbẹ̀ yẹn. Láti wọ́n ti rò pé kíní kò lè bá wọn dé ní ọmọ padà. Báwo lójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ tí ṣe ń gbáradì? Ṣé ń gbáradì fún wíkẹ́ndì lọ́dọ̀ yín bẹ̀ yẹn? Gbogbo ọgbà ọpẹ́ ní tèmi ìfàsí. Ọjọ́ ìsinmi náà pé ẹ máa ń lọ káàkiri ẹ má rìn káàkiri ẹ sinmi sílé. Àti lè dìde wá ní ìṣòro. Ẹ̀yin tẹ́ bá sì fẹ́ máa lọ bíṣẹ́ kẹ́ lọ láyọ̀ kẹ́ bọ̀ láyọ̀. Mo tẹ̀ sí gọ́gọ́rà òfin kò dì. Ẹ̀yin dráìvà tẹ́ ń wakọ̀ lójú pópó ẹ má sáré àsápajúdé ó léwu. Mo ti rò pé wọ́n jẹ́ àkúnni kó tó di kọ́ba mi kó forúkọ rò mí. Kí ni mo mú wá fún yín lórí ètò lénìí ẹ jẹ́ á bẹ̀rẹ̀ báyìí. Àkọlé tí mo mú wá fún yín lórí ètò lénìí. Ó ní ìdí tí ọlá tó ń re wájú fi ń padà tó fi ń di ọlá tó ń re ẹ̀yìn. Báwo ni ẹ tún wo àná láti gbà? Ìkàyé ti gbé mi pàṣọ tí mo mọ̀ o. Láyé mo wà bọ́rùn mo wà kò yé mi aláyé gan. Ẹ̀yin tí mo mú wá fún yín lórí ètò lénìí mo sọ pé ìdí tí ọlá tó ń re wájú fi ń lọ tó fi di ọlá rẹ̀yìn àkíyèsí tá a ṣe la fi mú ètò yìí wá fún yín lénìí. Lóbìrè òkúrò sókè kan bá so láti ilẹ̀ o. Mi ò sáré mi lásàájú mọ́ tún ṣọ́ra. Mi ò jẹ̀ dáàtú kọ́ bá ìtẹ́ àgbọ̀dọ̀ o. Ọ̀nà ọ̀rọ̀ àjọ sí mi pàṣọ lọ́jọ́ kan. Ọmọ ìyá mi má bẹ́ẹ̀ dúró mọ́jà kan. Ẹ máa gbọ́ lénìí lórí ètò yìí ìdí mẹ́wàá tí a fi pè é pé total turnaround ẹ máa gbọ́ lórí ètò lénìí. Ẹgbẹ̀rún kò tún ẹja ṣá ọ̀tà ìjùlọ mẹ́lẹ́rọ mi kò dìbò. Àsìkò tó wọn lọ́rùn ìtẹ́ lánàá kò dé o. Àsìkò yìí lèmi àti yín gbọ́dọ̀ yí padà ká kétu Ọlọ́run ká gbàdúrà sí Ọlọ́run kó ṣàánú wa gbogbo eléyìí àti ṣe sẹ́yìn Ọlọ́run foríjì wá. Àwọn tí wọ́n kọ́ ọ́ sọ̀rọ̀. Maduro Majako, Masari Asadilaye o. Maduro Majako, Masari Asadilaye. Èèyàn mi báyé oníkòrò, ẹ̀dálẹ́jà nìmọ̀lá, lórí ẹ̀ bá sùn. Ìdí tí èmi àti yín ṣe gbọ́dọ̀ yí padà kó tó pẹ́ jù òun ni pé ìwà àtìṣe wa tí à ń wù ó ní ẹ̀san. Maduro Majako, Masari Asadilaye o. Má ṣe bí èsì òun gan, tó kù sínú ìgò tí. Èèyàn mi má ṣe bí èsì òun gan, tó kù sínú ìgò tí. Kàkà tó tóbi. Ìdánilójú sì wà pé gbogbo ẹ̀dá láyé báyìí náà ni yóò jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ bó jẹ́ dáadáa ló ṣe ó jèrè bó jẹ́ ìkan tó kù náà ni ó jèrè ẹ̀. Ọlá rẹ̀ lè pọ̀, ìjọba fi yànyàn lójú, àpáńdà sí ìjọ. Kò sẹ́ni tí ò lè bá oníbàárà ní òní. Ọpọ́nú wọn ti lè parí, Ọlọ́run fẹ́ràn ẹ̀dá tó mọ òun ìgbà mi o. Gbogbo wa pátápátá náà lájèrè iṣẹ́ ọwọ́ wa kó tó di gbà kúrò láyé fún tá a bá dọ̀run á tún jẹ́ àjẹ́. Ayé mi lè jọ Ṣé ò bá ń ṣe báyìí ni àwọn tó ń lọ Mẹ́kà kò yẹ kó máa jèrè iṣẹ́ ọwọ́ wọn Mẹ́kà ẹ béèrè lọ́wọ́ àwọn tó lọ bẹ̀ wọ́n ní fẹ́ sọ fún yín ni ó ní nǹkan kan tó ń ṣe wọ́n ní sọ. ṣùgbọ́n ìwọ tẹ̀mí ló sọ mí ní ràn àwọn ojú. Torí ìkà ẹ̀dá láyé kò sí bó ṣe lè dé Mẹ́kà tí ò ní jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀.
Ṣoore ayé náà kò sí bó ṣe lè délé Mẹ́kà lọ́hùn-ún tí ò ní jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀. Àwọn ọ̀wà kan wà tó jẹ́ pé bàbá àti ìyá yóò jèrè ẹ̀, ọmọ náà yóò kẹsàn ẹ̀. Ẹ lọ bèrè. Ẹ bá mi pe ọmọ létí yín kó máa bọ̀ kó súnmọ́ bí yìí dáadáa kó wá gbọ́ wa. Ẹ pe àrónú yín àtọ̀dọ̀fin yẹn pé àwọn méjèèjì náà kó súnmọ́ bí o. máa wí opportunity ní iṣẹ́ ní ẹ̀dá olóore afúrárì ọ̀rọ̀ ṣòkò kó má lọ bọ́. àwọn náà ṣe ló fẹ́ẹ́ ló sọ̀rọ̀. Ẹni kó máa bọ̀ kó wá gbọ́ ọ̀rọ̀ ìtanijí látòrí ìtẹ́ mímọ́. afúrárì ọ̀rọ̀ ṣòkò. àbáyé ẹ̀wòrán má ṣe lọ́jọ́ lé. Ọ̀rọ̀ ìṣíniníyè ní eléyìí ń jẹ́ o attack anybody ẹ má ríro. Èmi náà kọ́ Ọlọ́run ọba Olódùmarè ló fi sí mi lẹ́nu pé kí n máa sọ torí ẹ̀ máa bá mi bọ̀ lórí ètò yìí. ọ̀nì má fojú dájọ́ nú láàrin ìwà tó bá yẹ. Gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ oníṣòwò oníṣẹ́ ìjọba oníṣẹ́ aládàáni ẹ súnmọ́ bí. ayé yìí bí bọ́ọ̀lù kan pé jọba àbẹ́lẹ́ láyé o. Ẹsẹ̀ fún àwọn contractor àwọn legal practitioner káwọn náà máa bọ̀ Ẹ̀yin ọ̀gá ọlọ́pàá ọ̀gá adájọ́ ẹ̀yin sójà ẹ̀yin doctor mechanical engineering civil engineering gbogbo yín ẹ máa bọ̀ ẹ wá gbọ́ ọ̀rọ̀. Ẹ̀yin ládéládé ẹ̀yin lóyè ẹ̀yin náà ẹ súnmọ́ bí yìí kẹjá jọ fomi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Ẹ̀yin olóyè ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú ẹ̀yin náà ẹ súnmọ́ bí yìí kẹ wá bomi ọgbọ́n mu wò. kọ́kọ́ nípa ọ̀dọ̀ ẹ̀jẹ̀ kájára ṣe kó tó di pàṣípò gbọ́mọdé lọ́jọ́ alẹ́ ẹlẹ́ẹ̀kejì lówó tó ní ìfiṣẹ́rẹ́ kó tó di. Ẹ wá gbọ́ ìdí tí ọlá tó ń rewájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ṣe ń di ọlá rẹ̀yìn ẹ wá gbọ́ ẹ máa bọ̀ ẹ wá gbọ́. mẹ́fà lè mẹ́rin tó ń ṣùpọ̀ mo ṣe ń tí o lè fọ́fọ́ kan nílé ayé o. Ẹ kọ́kọ́ kọ eléyìí sílẹ̀ ọmọ kékeré tí nǹkan táwọn òbí ẹ̀ bá ń fún tí ò bá ti tẹ́ lọ́rùn kò ní tẹ́ lọ́rùn dọ́jọ́ alẹ́ mi kọ́ mo sọ ọ́ iṣẹ́ ìwádìí wa òun ló fìdí ẹ̀ múlẹ̀. ṣọ́gbà tí ó ra ìlú dáadáa kó tó di pásíkò tó nira ìmọ̀ adébáyà nǹkan méjì tó ṣẹ̀kù pé tẹ́tí bọ́ èèyàn mi ṣọ́ṣẹ́ mi ẹ̀dùn máa ṣáyé ṣe torí pé kú bọ̀ wá palẹ̀ mọ́ wa lọ́jọ́ kan kíkú tó dé yẹsẹ̀ ẹ̀wò náà ṣòro ayé ṣe tó gbọ́dù sí ẹ̀fọn yòókù ṣe lọ́kàn torí wí pọ́pọ́ tó lè ti láàyè fún ẹ. báwo ló ṣe ní ṣe ní ẹ̀sìn wọn á bí ẹ sórí ló wà lórí ẹ lọ ó máa wí ọgbọ́n tó ti ní ṣe ní ẹ̀ka o lóore máa fi lóore ṣe. Irúfẹ́ ọmọdé báyìí tó bá ti dé ní ara ẹ̀ tó ti ń ṣiṣẹ́ a máa sáré sọ́tún sáré sósì ó lè má sáré lọ́nà tó pure torí sálárì ẹ̀ ò ká lẹ́nu a máa sáré káàkiri pé kóhun tún lè rí ń bí ìrírí lọ́hùn lé ọ̀nà tí ò tọ́ àbí ọ̀nà tí ò bá òfin mu. orí lọ́nà tí mo bá gòkè mo dàbí jù assignment báwọn tó ń jókè tọ́tọ́ fún mi. Irú àwọn báyìí náà máa ń fẹ́ràn owó kọ́bẹ́ owó mú wá owó jíṣẹ́ ìnira wa náà ní irúfẹ́ àwọn ọmọ báyìí náà máa ń sábà pọ̀ láti máa ṣerú nǹkan báyìí torí eléyìí tó ń gbà tó wọn kò ká wọn lẹ́nu á sì máa wá jẹ́ gbogbo ògbà kò ní jẹ́ ẹ̀kọ̀ọ̀kan. torí tìlù tí bá kọ́ṣọ́ mi ìṣòro o. Irú àwọn èèyàn báyìí náà máa bá èèyàn wáṣẹ́ tó máa béèrè return ní oṣooṣù pé mo ti bẹ́ẹ̀ wáṣẹ́ báyìí o wàá wá mú àwọn owó kan wá wàá máa mú 10,000 wá lóṣooṣù wàá ṣe fóṣù 5 àbóṣù 4 owó tí wọ́n gangan rí fúnra wọn tó wọn kò ká wọn ní tẹ́lọ́rùn tán bá ṣoore báyìí irú wọn á fẹ́ gbà return oore tán ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin náà ẹ máa rò lọ́kàn ara yín. ọpẹ́ bọ́lá ohun ẹ̀yán lólùfẹ́
Alábí Ajíbọ́lá. Orin ìkàtà yẹn gbọ́ lẹ́nu tiwa kò lè tán Títí láyé. Ọ̀páyẹmí ayé rán lámì Kẹ́ Alábí. ọba lò mí fọmọ lẹ́yìn mi ìgbà tí mi ò gbèrò bóyá kan jẹ́ mi Nìkan ṣoṣo. mo ń lò wọn ògógó fún mi Fi ṣe rànwọ́. ayé wa sọ pé àlùbáríkà Alábí gáúsù àgbà kọ̀dá lọ́rùn Ajíbọ́lá. mo tẹ sàmì àdúrà tó ń ṣe Ìjàmbá. ìparun onídé bá mi Alábí. ìparun onídé bá gbogbo ọ̀nà. ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí agún tí ó ń jábọ́ lára ẹ̀dá àṣẹ Elédùmarè ni torí náà wọ́n máa ń sọ pé ewé kan ò ní jábọ́ lára igi kí Ọlọ́run ọba má mọ̀ sí bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba mọ̀ sí gbogbo àágùn gbogbo ohun tó bá ń jábọ́ lára ẹ̀dá ẹ̀yin tẹ́ ẹ wá mú àágùn aláàgùn ọ̀rọ̀ rẹ o. ẹ má jẹ àágùn aláàgùn ẹ má jẹ àágùn aláàgùn ẹ má jẹ ní tí ò jẹ́ ti yín pé mò ń bọ̀. ayé mi lè lọ mo dáadáa ní làádùn lọ Ọlọ́run dákun lànà o máwọn ẹni máa là láyé o. ayé mi lè lọ mo sáté làádùn lọ báyìí máwọn ẹni máa là láyé. ayé ní ká sọ pa wọn pọ̀yàn. Mo sọ fún ẹ pé má jẹ àágùn aláàgùn má dẹ̀ bá wọn lọ́wọ́ sí jíjẹ àágùn aláàgùn torí àṣẹ Ọlọ́run ni. ìbọ̀dí ló máa ṣe sí ayẹyẹ àbàtẹ. ẹni tí wọ́n ti rí o tí wọ́n ti kò ṣe wọ́n bá rí wọn máa pàtẹ́. àwọn nìyẹn o láti jọ òun pè ní. ayẹyẹ ṣe rí àágùn aláàgùn táwọn èèyàn ń jẹ yìí àti àágùn tiwọn tí wọ́n ń jẹ kò ń jẹ́ kán lákòójọ lọ́jọ́ alẹ́. màlúùdá lábí alátẹ̀lẹ̀kẹ̀ tó lẹ́rú pẹ̀lú wọn famọ́ Ọlọ́run fẹ́ kẹ̀lẹ́ ẹ̀dá akọjá iṣẹ́ tó ní lọ́wọ́ àánú Ọlọ́run ṣàgbà ọgbọ́n orí ẹnìkan àánú yẹn ṣàmùbèrè fún o. tí wọ́n bá wà ní agbègbè ibi tó ti ń jẹ àágùn aláàgùn ìwọ sáńbẹ̀ kó jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé wò ó bá wọn nífẹ̀ẹ́ sí àágùn aláàgùn láti máa jẹ. ṣíjú àánú ẹ̀ wò mí o ẹni ní máa jẹ òdòlà sẹ́. ayé mi lẹ́nu ayé mi lẹ́nu mo ti sá tẹ̀lé lọ́ba tí àwọn ẹni máa. torí irúfẹ́ àwọn tí wọ́n wù ìwà yìí o bá wọn jẹ́ o sì wà pẹ̀lú wọn wọ́n máa ń tọrọ ọjọ́ gbẹ̀yìn ayé wọn ni èmi kọ́ mo sọ iṣẹ́ ìwádìí wa ló fẹsẹ̀ múlẹ̀. kí n bẹ̀ tó kí n wá máa tẹ̀yàn èèyàn lè lé mi dànù gbẹdàmú mi ti ń pọ̀ jù tó bá ló lé mi jù Ọlọ́run tó bá ló lé mi jù níbo ni wọ́n kọ́ra lọ lẹ́yìn ilé ẹ̀kọ́ sí ilé kan tó lè gbà mí o ló jẹ́ máa fẹ́ Ọlọ́run o ló jẹ́ máa fẹ́ o. irúfẹ́ àwọn èèyàn báyìí gbogbo ohun tó bá fi ọjọ́ àárọ̀ wọn kójọ ó máa ń parẹ́ ni tó bá dọjọ́ alẹ́ èmi kọ́ mo sọ o. ẹlẹ́ẹ̀kẹta leléyìí ẹ̀kọ́ eléyìí náà lẹ̀ ìwọ má ya ẹ̀dá tí máa ń dínà oore mọ́ ẹ̀dá ẹgbẹ́ ẹ. tó bá o tẹ̀sẹ̀ mi wà fàyè lè mọ́ mi láti gbé tí a lè mọ́ mi àti mú nínú lílo ànira ṣùgbọ́n dé àánú rẹ̀ tó bí ẹ̀ṣẹ̀ mi. mo ní kí ìwọ má wà pẹ̀lú àwọn tí wọ́n máa ń dínà àṣeyọrí mọ́ ẹ̀dá ẹgbẹ́ wọn sẹ́ẹ̀. ẹni tó lè tẹ̀mí àfiwọ́ ọba aláàánú ni mo mọ̀ ẹ́ sí ṣàánú ẹrú. tí ìwọ bá wà lára àwọn tó ń ṣe léyìí àánú Ọlọ́run ọba yóò máa sá fún irúfẹ́ ẹ̀dá tí ó bá ń dínà oore mọ́ ẹ̀dá ẹgbẹ́ ẹ̀. ìjọba kò yẹ nìkan tó fi ìjọba kò yẹ ru ọdún
ọdún tó ti ń jọba kò yá yín. tó o bá ń wúrú wàyí àbí tó o bá ń ṣerú ṣe yìí àánú ọlọ́run yóò máa sá fúru ẹ̀ ní báyìí. àmì múre tán. ẹ̀jẹ̀ lọ kó sẹ́yìn tó mojú ẹ̀ àyàfi. àfẹ́ni ó bá fẹ́ tó ṣàánú. lórí ọ̀rọ̀ ayé mi ṣàánú. àánú rẹ̀ jẹ́ ju òògùn lọ. èmi ti rí àgbà aṣẹ́ kan tí ó fún ọmọọṣẹ́ ẹ̀ ní iṣẹ́. èmi ti rí ọ̀gá aṣẹ́ kan tó fún ọmọọṣẹ́ ẹ̀ níṣẹ́ tí ọmọọṣẹ́ ẹ̀ wá mú envelope pé ọ̀gá ọpẹ́ ẹ̀yin ọpẹ́ ọlọ́run ẹ̀yin rẹ̀ járe lè gbà ẹ̀yin náà ẹgbẹ́ lè tọ́gà ní pẹ́rẹ́ o má tún ṣerú ẹ̀ mọ́ òun ṣe tòun òun ṣe fún ọlọ́run ni òun ò ṣe kó lè wá dúpẹ́ àbí kó lè mú òre wá fún òun. ewu orí òbí ni ò jọ̀wọ́ wo táwọn dákúndábọ̀ àgbáyé dáríjì mi dákun lẹ̀ ṣe kẹ́ fún mi kí n kéde rẹ̀ fàyè pálánù lọ́lọ́run àti pé ó ní ìkẹ́tọ́ tó bí ẹ̀ṣẹ̀ lọ. bẹ́ẹ̀ ni mo dẹ̀ ti rí ọmọdé iṣẹ́ kan tó ń sọ fún àgbà aṣẹ́ kan pé ọ̀gá ó yẹ kẹ́yìn náà fẹ̀yìntì kẹ́ máa jẹun ọmọ ní báyìí àmọ́ nígbà tí wọ́n sọ fún yín gbà yẹn pé wọ́n fẹ́ ṣèrànwọ́ fún wa ẹ̀yin lẹ ní kọ́ máa ṣe é pé tá a bá fi lè ṣe é a máa ṣe gọ̀rọ̀gọ̀rọ̀ sí yín ni a máa tẹ̀ ilẹ̀ bàṣubàṣu a ní respect yín mọ́ a máa rí yín fín ni ó yẹ kẹ́yìn náà máa jẹun ọmọ àmọ́ wà tẹ́ ẹ ti wù yìí ni ò lè jẹ́ kẹ́ ẹ jẹun irú àwa yìí èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o iṣẹ́ ìwádìí wa ló fẹsẹ̀ múlẹ̀. bàbá gbàdúrà mi máa wo tẹ̀sẹ̀ mi ìkẹrẹ sani òṣọlá. ìkẹrin má bá wọn wà nídìí kó bàjẹ́ má bá wọn jókòó pé kó bàjẹ́ fún ẹ̀dá ẹgbẹ́ kankan. ọmọlúwa mi dúpẹ́ ọ pariwo ọpẹ́ ọ ọrẹ mọ́yá aláìmọ́ rẹ o. ọjọ́ tó wáyé ló kì í ṣeré òkun ọgbẹ́ táwọn òbí ẹ̀ ò lè sọ tó máa jẹ láyé. ọ̀rẹ́ mi kan ló ń ṣàlàyé ọ̀rọ̀ kan fún mi níjọ́ níyì ó ní Àpápá lọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ pé àwọn òyìnbó fẹ́ gbé iṣẹ́ kan fún àwọn boys pé ẹ̀yin boys ẹ wá bá mi ṣiṣẹ́ yìí ọjọ́ mẹ́rin lẹ́sìn fi ṣiṣẹ́ yìí ó nígbà táwọn boys débẹ̀ òyìnbó sọ pé òun ó fún wọn ní 100,000 fún ọjọ́ mẹ́rin tí wọ́n fi ṣiṣẹ́ yìí supervisor tó yẹ kó pé àkówó àwọn boys yìí wá fún òyìnbó kò sí nílé bóyá wọ́n rán ṣẹ́ ni bí supervisor ṣe dé ó bá wọn lẹ́nu ọ̀rọ̀ ló bá pe ọ̀gá sọ́fíìsì pé ọ̀gá owó tẹ́ fẹ́ fún àwọn boys yẹn ti pọ̀ ju 100,000 fún ọjọ́ mẹ́rin irọ́ o màá lọ bá yín kó àwọn Haúsá wá tó máa gba 5,000 lọ́wọ́ yín fún ọjọ́ mẹ́rin 5,000 ọjọ́ kọ̀ọ̀kan fún ọjọ́ mẹ́rin ó lóun kọ̀ tí cost ni. ó yẹ kí wọ́n mọ̀ kó tọ́pẹ́ o. ọjọ́ tó wáyé ló kì í ṣeré òkun torí ẹ̀ lọ́sẹ̀ ní má bá wọn wà nídìí kó bàjẹ́ má bá wọn jókòó sí ìdí pé kó má dáa fún ẹ̀dá ẹgbẹ́ kankan sẹ́ẹ̀. nínú oyún ìyá sí lọ́wọ́ ó dúdú ó ṣe é tutọ́ bẹ́ẹ̀ ló ń bí kiri ojúṣe funfun ọwọ́ gidi ṣẹ̀ṣẹ̀ funfun olóyún sọ́wọ́ ó ní sẹ́sẹ̀ tí wọ́n. supervisor yìí ní owó tó ń fẹ́ fún wọn yẹn ti pọ̀ jù òun á lọ bá wọn yín kó àwọn Haúsá tí wọ́n á san owó tó máa gba 5,000 lọ́wọ́ yín ṣé wà rèé irúfẹ́ ẹ̀dá tó bá ń ṣe léyìí àánú Ọlọ́run yóò máa sá fún ọlá rẹ̀ tó bá ti ń re iwájú tẹ́lẹ̀ á wá padà di ọlá rẹ̀yìn mi kọ́ mo sọ bẹ́ẹ̀ iṣẹ́ ìwádìí wa ló fẹsẹ̀ múlẹ̀. ọmọdé àná tó ń ké ní ẹ ò bá dúpẹ́ pọ́nà ṣẹ́kùn àná dẹ́rìn ò jẹ́ dúpẹ́ o. ọjọ́ tó wáyé ló kì í ṣeré ṣé òkú gbọ́gbà ọ̀rọ̀ má ya irúfẹ́ ẹ̀dá báyìí alátakò má ya irúfẹ́ èèyàn báyìí alátakò má dúró ní dúró abatẹnijẹ́ má dúró ní ìdúró yìí. ìwọ lọmọ tí ó lè sọ̀rọ̀ lọ́jọ́ sí owó àdọ́mọ tó ti fọ̀ orílẹ̀ ìwé oríwé ká. ẹ máa ní lọ́kàn pé kò sí nǹkan tó ní àlọ́ tí ò kì í nábọ̀ tí àlọ́ bá lo àbá padà. ọlọ́jọ́ kíkan balẹ̀ wọn ò ní dúpẹ́. àwọn tó mọ rẹ̀ ọlọ́run ò ní dákẹ́. taniwọ́ gbọ́ tó aṣọ tó ní dúpẹ́. àwọn tí. àbọ̀ ní ọjọ́ alẹ́ gbogbo èpè tí àwọn bọ́ìsì yìí tó yẹ kán gba 100,000 fún ọjọ́ mẹ́rin lórí iṣẹ́ tó fẹ́ ṣe gbogbo èpè tán bá ṣẹ́ ní òní yóò lọ dúró dè é ní ọjọ́ iwájú ọjọ́ alẹ́ ló jà jù. tó aṣọ kò ní dúpẹ́ o ọlọ́jọ́ kíkan balóhùn ò ní dúpẹ́. àwọn tó mọ rẹ̀ ọlọ́run ò ní. ìkarùn-ún lélẹ́yìí má jẹ́ ẹ̀dá tí ó máa wu ìwà kò kàn mí. ọlọ́jọ́ kíkan
torí tí wọ́n bá ń pariwo pé kò kàn ẹ́ tó bá kan ẹni tí ó kàn tí ó fi kàn ẹ́ ńkọ́ o. ẹgbẹ́ bàbá ẹ̀ wọ́n ṣe bá a ní pópó èèyàn bí ẹ̀ náà ti lókun kan gbé ká. ṣó dára tẹ́lẹ̀ wọ̀n ni ó jẹ́ máa. ẹ̀fọ́rí tó pa ẹni tó súnmọ́ yẹn tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹ̀ ń bẹ̀ yẹn ṣe bí wọ́n lóògùn ẹ̀ lọ́wọ́ kí ló dé tí wọ́n ò fún un torí lasbon náà ti wùwà kan tí ò dá sí ẹ rí ló ṣe wá ní wọn gbàtàn tí wá bá mi pé bàbá wọn sick àbí ìyá wọn sick kò sí nǹkan tó kàn mí ó kàn ẹ́ ó mọ̀ kó kàn ẹ́ ni. bọ́lájà bìkan o bọ́lájà bìkan bá lóun ò ní dúpẹ́. àwọn tó mọ̀ rẹ̀ ọlọ́run ní dá. àbí wọ́n ti ṣe ìrànwọ́ fáwọn kan rí wọn wá dúpẹ́ lọ wá wò pé tọ́ bá tún gbé ìrànwọ́ déwájú mi ò ní ṣe fún wọn má ṣe bẹ́ẹ̀. ẹbí ọlọ́jọ́ bí o wọ́n ti rẹ̀ kì í jí wá o ọ̀rẹ́ ọlọ́jọ́ bí o. tọ́ bá gbé ọ̀rọ̀ míì wá bá ẹ wo ṣe bá wọn dá sí i kó o ṣe tọ́lọ́run lára gbogbo wọn. wọ́n ṣàjẹ́ òkun tí ẹ ló kó bá bá so. àwọn tó ti plan surprise o play with ẹ̀ kí bára. kí wọn náà rántí pé bọ́mọ ẹ ló ti ń dàgbà yìí ibẹ̀ ni àgbà lọ́mọ tìwọ́ náà ń dà yìí tí o lè sí ń bẹ̀ fọ́mọ ẹ nígbà tásìkò bá tó báwọn kan ṣe wà ń bẹ̀ fáwọn ọmọ ọlọ́mọ náà làwọn kan wà ń bẹ̀ fọ́mọ tiẹ̀ tí wọ́n ṣe wà ń bẹ̀ fáwọn ọmọ ọlọ́mọ náà làwọn kan wà ń bẹ̀ fọ́mọ tiẹ̀ tó bá dọjọ́ iwájú lọ́hùn. ṣebí wọ́n ti gbéṣẹ́ fún kọ́ńtráktọ̀ ń tiẹ̀ kọ́ńtráktọ̀ ti mú wíwá agreement wá iye tí òun fẹ́ máa fún àwọn labour lójoojúmọ́ tó bá ń bá òun ṣiṣẹ́ rèé ó ti ṣe analysis síbẹ̀ wọ́n dẹ̀ ti rí wá rí tí kan nú àwọn labour tó ń kùn tó ń faraya tó ń ṣe tí ò ṣiṣẹ́ ti dùnú tayọ̀ tó ń bínú o sì wá lè pè é pé alébọ̀ wá kí ló ṣe é tí ó ṣèwọ àtọ̀gá ẹ̀ tẹ́ fi ń jà tẹ́ fi níkùn sínú ìdùnnú ìdí tó fi pé yẹn ò lè mọ tó ń ṣe tó sì tí nǹkan ṣe wá ń ṣe yẹn a máa wá fi ìbínú yẹn ni wọ́n máa fi báwọ kọ́ ilé tí wọ́n fẹ́ kọ́ bẹ́ẹ̀ kọ́ wà á mọ̀ pé ẹni tí ò fi ìdùnnú àtayọ̀ ṣiṣẹ́ tó bá dọ̀jọ́ iwájú ilé tí wọ́n fi ìdùnnú àtayọ̀ kọ́ ó má lè wó pààyàn gangan. Àlàbí ọjọ́ yẹn máa rí ó Pasuma ṣùgbọ́n láti ó ti rò pé bèbí ni kò lè bá wọn gé mi ọmọ ó padà ẹni tí wọ́n gbọ́wọ́ sọ́yà pé gbọ́mọ́ nù. Àlàbí ọjọ́ yẹn máa rí ó Pasuma. èmi ti gbọ́n pa iléeṣẹ́ kan nínú Èkó mi ò ní dárúkọ iléeṣẹ́ yìí fún ààbò iléeṣẹ́ yìí àwọn onílé iṣẹ́ ní ká máa san 1,500 fún àwọn tí wọ́n bá wọn ṣiṣẹ́ fún àwọn òṣìṣẹ́ wọ́n ń pariwo fún bí ọdún méjì sẹ́yìn wọ́n pariwo pé kò sówó owó òsì iṣẹ́ òsì kankan gbogbo ẹ̀ pé ìkànnì àwọn tún kú kò tún lówó tó fẹ́ fi tọ́jú ara ẹ̀ ó ṣàìsàn kò lówó tó fẹ́ fi tọ́jú ara ẹ̀ ló bá kú 500 ìdán fáwọn pàdé yóò fẹ́ ká àwọn kò dẹ̀ tó àwọn mọ́ ẹ̀yin ọ̀gá ilé iṣẹ́ sì mọ̀ pé 1,500 lẹ́ ń fún wọn ẹ̀ sì bá wọn dá sí ọ̀rọ̀ yìí ẹ lè máa ní kò kàn yín ó sì ń padà bọ̀ wá kàn yín Lagos State Government náà tí ò bá wọn dá sí ó ń padà bọ̀ wá kàn yín náà. Lọ́ládọ́dé lórúkọ mi ìbá fọkàyẹ̀ o. Àlàbí ọjọ́ yẹn máa rí bàbá àti òpin lọ pé kí ni kò lè bá wọn jẹ́ mi ò bàjẹ́ ẹ̀dáyé bọ́ sọ́ra pé ọmọ wa ni nǹkan tí ó mú àwọn èèyàn wọ̀nyí pariwo ni pé ìkan lára wọn kú látara àìsàn ráńpẹ́ tí ò yẹ kó pa á tá ló lówó tó lè fi ṣètọ́jú ara ẹ̀ ní ìgbà tí ò sì wá sówó ń gọ́ Ọlọ́run gba ẹ̀mí ẹ̀ sọ́hùn. ìkàyé ti gbé mi pàṣọ tí mo mọ̀ o láyé mo wà bọ́rùn mo wà kò yé mi aláyé gan ṣùgbọ́n dé mo kẹ́kọ̀ọ́ òye o láti lẹ̀ o ẹ̀mú mẹ́ta ló fi fi hàn mí o tó yé mi má sáré o mẹ́tẹ̀ dúró má jàpọ̀ o. ìkẹfà lélẹ́yìí má fi dúdú pe funfun tí o bá wà nípò agbára àbí ipò àṣẹ ó léwu o. ìra fún òkú tó dé o. Àlàbí ọjọ́ yẹn máa rí o. Àlàbí ọjọ́ yẹn máa rí o. gbogbo ẹ̀dá pátápátá náà ló mọ̀ pé òtítọ́ ló máa lékè irọ́. kò sí bí ẹ ṣe lè fi ọwọ́ bo irọ́ tó kò sí bí irọ́ ṣe lè lọ fún bí 300 years ọjọ́ kan báyìí òótọ́ ò bá.
kire mi ò dúró sójú kan bá so láti ilẹ̀ o mi ò sáré mi láṣáájú mọ́ tún ṣọ́ra mi ò jẹ̀ dáàtú kọ́ bá ìtẹ́ àgbọ̀dọ̀ ọ̀nà ọ̀rọ̀ àjọsí mi bá so lọ́jọ́. tí irọ́ bá wá bá òótọ́ yìí ibo ni alágbára àtúnípò yín wá fẹ́ fi ojú sí o. pẹ̀lú wọn sì ni ó máa bẹ̀rù o lásán tó fẹ́ bẹ̀rù kó tún ẹja ṣá pàtàkì jùlọ máa lérò wí kó ti kú àsìkò tó wọn lọ́rùn ìtẹ́ lánàá. ìwọ má gbé ẹ̀bi fún aláre má gbé ààrẹ fún ẹlẹ́bi má fòlòlò fọhùn tó bá ṣe rí gẹ́lẹ́gẹ́lẹ́ báyìí tó bá ṣe rí gẹ́lẹ́gẹ́lẹ́ báyìí ni kò sọ. má bá wọn kọ́fà nǹkan tí ò ṣe é kọ́fà torí kò sí bó ṣe lè kọ́fà ètò pẹ̀lú rìkíṣí yóò jáde. má fi ọmọ olówó rọ́pò ọmọ tálíkà nínú prison ọ̀rọ̀ là ń sọ fún yín yìí o. ọmọ olówó tó pààyàn tó mú wá sílé ẹjọ́ àbí tó mú wá sí police station tẹ́yìn tó mú olówó wá dé tó wá bá yín ṣe tó bá yín di bagging pé ẹ dákun ẹjọ́ is the only son I have ẹjọ́ kí la lè ṣe tẹ́yìn wá ní kó mówó wá tẹ́ wá lọ mú kan náà àwọn ẹlẹ́wọ̀n tí ò ṣẹ̀ tí ò rò tí ó jẹ́ pé òun kàn kò ọlá pé kò ní lọ́ọ̀yà lòun fi wà ní police station ló fi wà ní detention ẹ wá mú ẹ lọ fi rọ́pò ẹ lọ fi sí firing squad wọ́n yìnbọn pa àbẹ́yìn ní kí ó lọ máa jẹ́jọ́ kó lọ lo 30 years in prison ẹjọ́ judgement tí ò bá bá ọmọ olówó tọmọ olówó dẹ̀ mú ọmọ tiẹ̀ tó fly ẹ̀ lọ abroad ẹ̀yin ọmọ kó máa padà lẹ́yìn ni. àpáńdà sí ìgbà kò sẹ́ni tí ò lè bá oníbàárà ní òní ọpọ́nú wọn ti lè bá rí ọlọ́run fẹ́ràn ẹ̀dá tó mọ òkè gbani o. ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ sí ọ̀gá ológun kan mi ò ní dárúkọ agbègbè tí ìṣẹ̀lẹ̀ yìí ti gbé ṣẹlẹ̀ kó má dàbí pé à ń tàbùkù wọn á fi yọ̀ wọ́n ọ̀rọ̀ ló débi ọ̀rọ̀ ọ̀gá ológun yìí ó ti fẹ̀yìntì nínú iṣẹ́ ogun jíjà àmọ́ ọmọ ẹ̀ mẹ́rin ló ya wèrè ìkọ́nù wọn ti wà nínú iṣẹ́ ọ̀gá ó ti wà nínú iṣẹ́ ọlọ́pàá tó ti ń lọ bí ìpele ọ̀gá òun náà wà lára àwọn tó ya wèrè yìí á fi yọ̀ wọ́n ọ̀rọ̀ ló débi ọ̀rọ̀. májèjà kan bí odò ọlọ́run ló lètò ayé má sáré kórè lẹ̀ kórè mi tọ̀lọ̀ nìkẹ́ bá ṣe tẹ́lọ̀. ẹ̀yin ẹ má wọrí nípa àdúgbò tí ìṣẹ̀lẹ̀ yìí ti gbé ṣẹlẹ̀ mi ò ní sọ fún yín o. bẹ́ẹ̀ ni ìdílé kan náà wà nù hílà hílo báyìí àwọn eléyìí tiẹ̀ súnmọ́ mi torí ọ̀rẹ́ tiẹ̀ àwọn lọ̀rẹ́ tèmi ó ṣẹlẹ̀ pé arákùnrin yìí ó bọ́ sọ́wọ́ ajínigbé àìtí ìrídìí bá ṣe ń sọ̀rọ̀ yìí ìgbà tí àwọn ọ̀rẹ́ ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní fi mú fílẹ̀ tó ń lọ sílé aládùúrà pé ẹ dákun ẹ bá gbàdúrà sọmọ yìí ẹ kó lè jáde níbi àhámọ́ àwọn ajínigbé tó wà torí wọ́n confirm ẹ̀ pé arákùnrin yìí ò tí ì kú gbà tọ́rọ̀ ń lọ wọ́n ní àfi pé ogun ìdílé ló ń ṣe arákùnrin yìí ẹ̀gbọ́n ẹ̀kan náà òun náà ti ṣe bákan tóun náà lẹ́pọ̀ ọlọ́run ni bàbá wọn tó yẹ kí wọ́n wá tán ní orígbà tí bàbá wọn bá wá ká tó lè rí solution sọ̀rọ̀ yìí àbí ìyá ẹ̀ wọ́n ní bàbá ti fọ́ lójú nínú ọ̀rọ̀ yìí náà ni wọ́n ní ìyá náà kán lẹ́sẹ̀ nínú ọ̀rọ̀ yìí náà ni fi yọ̀ wọ́n ọ̀rọ̀ ló débi ọ̀rọ̀. ọba ẹ wá sáyẹ tó sọ pé àwùjọ púpọ̀ ní má fojú dájọ́ nú láàrin lọ́wọ́ àtọ́báyẹ èròkú ó lè mọ ẹ̀rọ kọ́lẹ̀ ní akọ́lẹ̀ mọ́ o constantly ní change o ayé ní bọ́ọ̀lù tó pé jọba. ẹ̀yin ẹ jẹ́ ẹ dẹ́kun ẹ lábọ̀ ẹ jẹ́ ká máa kíyèsí iṣẹ́ ọwọ́ wa torí èní gan torí ọ̀la ni o. ìkeje òun ni pé má fi agídí fa nǹkan tí ò kì í ṣe tiẹ̀ nǹkan tí ò ní jẹ́ tiẹ̀ má fagídí fà á kó jẹ́ tiẹ̀. torí ẹ̀tẹ́ ni èèyàn ó padà bábọ̀ níbẹ̀. ṣọ́ọ̀ márùn-ún ló wà aráyé ó tó di pé márùn-ún àkejì yìí máa dé lọ́dọ́ nìyẹn iṣẹ́ mi ò léwu lọ́mọ èèyàn mi tóun márùn-ún wọ̀nyí bá ti pọ̀. ṣé ò bá ń ṣe bẹ́ẹ̀ ni báwo ni ìyàwó ṣe máa gbóyún àlè wá fún ọkọ bẹ́ẹ̀ gbọ́ ti GTB bank yẹn ẹ̀gbọ́n yẹn náà. àkọ́kọ́ nípa ọ̀dọ̀ ẹ̀jẹ̀ kájọ́ra ṣe kó tó di
àwọn kan sì máa pariwo I am married man o tí marry o lè dá sọ́rọ̀ àwọn married man o lè ṣe gbá o lè ṣàwo. Sálàfíà ló ní inú ayé o, ẹ̀kẹ́ta nìyẹn. Kò sí òtí òde rẹ̀ mi ilé ayé o, kò máa gbọ́. Mẹ́fà lè mẹ́rin tó ṣùpọ̀ o. Kò sí òtí òde fọ́fọ́ kan ilé ayé o. Tí a bá ní àtúnṣu dé ìsàlẹ̀ kòkò àwọn tó ń pariwo I am married man yìí o lè dá sọ́rọ̀ àwọn tó ti marry yìí o lè ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní happy home èmi kọ́ mo sọ o iṣẹ́ ìwádìí wa ló fìdí ẹ̀ múlẹ̀. Ṣọ́gbà tí ó ra ìlú dáadáa. ẹnu ọ̀pọ̀lọpọ̀ wọn ò káwọn ìyàwó wọn èmi kọ́ mo sọ tó bá délé ìmí máa ń ṣe gbọ́gbọ́n lé wọn ni èmi ò free kò ní àṣẹ láti lè pàṣẹ́nu lé ìyàwó ẹ̀ ló ń control ẹ̀ wàá dẹ̀ bọ́ ta wàá máa pariwo I am married man o lè dá sọ́rọ̀ àwọn tí ò tí ì marry. Torí wípé ọ̀pọ̀ tó lè ti láàyè fún ẹ. ọ̀pọ̀lọpọ̀ ni ò gbádùn ilé ẹ̀ tí ò sì gbádùn àwọn ọmọ tó bínú ara ẹ̀ gan fúnra rẹ̀. Báwa ti kárí ó ní ìtumọ̀. èmi inú wọn kẹ̀dẹ̀rẹ̀ bíyàwó ẹ̀ ṣe ń tojúbọlé pásítọ̀ báyìí ló ń tojúbọlé aláwo ló ń tojúbọlé oníṣègùn ló ń tojúbọlé káàkiri. Owó ń tún pín náà. Orí lọ́nà tí mo bá gòkè. Assignment báwọn tó ń jókè tọ́tọ́ kò lè yé. Orí nìṣẹ́ mi ní tí mo yàn mo dẹ̀ mọ̀ pé kò sí ohun tí ò lè bí fún mi lórí màlẹ́kùn. Tó sún mi táwọn. ìwọ bọ̀dá mi àbí àǹtí mi tó ò tí ì márì ò ṣe farabalẹ̀ dáadáa kó wò ó fínífíní kó tó dùgbò gbé. Torí tìlù tí bá kọ́ṣọ́ mi ìbọ̀là o. Torí tìlù tí bá kọ́ṣọ́ mi. farabalẹ̀ kó o má lọ fẹ́ pa mí nkú lóbìnrin àbí pa mí nkú lọ́kùnrin. Orí làwọn fáǹsì máa ń rí. Ohun tí ń wo àwọn tó fẹ́ràn ju àwọn. kó o farabalẹ̀ kó o má bá wọn fẹ́ ìyàwó àbí ọkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Kárí ayé màá ní wọ́n ń pa mí ìbọ̀là o. Ọpẹ́ bọ́lá ohun ẹ̀yìn olólùfẹ́. ẹ̀yin ẹ má lọ fẹ́ ọkọ nítorí àwọn ẹgbẹ́ yín ti ń fẹ́ ọkọ ẹ má lọ fẹ́ ìyàwó nítorí àwọn ẹgbẹ́ yín ti jẹni tó ń gbé ìyàwó àbò nítorí wọ́n sọ̀rọ̀ sí ẹ láwùjọ àwọn ọ̀rẹ́ pé ìwọ nìkan náà ló tí ì márì láàrin wa má lọ ṣe bẹ́ẹ̀ kó lọ gbé ìyàwó àbí kó lọ gbé ọkọ sílé. Bóyá kọ́ jẹ́ mi nìkan ṣoṣo. Mo ń lò wọn o gbogbo fún mi fi ṣèrànwọ́. Ayé wa sọ. táwọn òbí ẹ bá ń tiẹ̀ pé yẹ kó o ti mú ọkọ wálé sọ fún wọn pé kán fún ẹ ní time pé ìgbà díẹ̀ náà ló kù wàá mú ọkọ ẹ wálé fún wọn. Ìparun onídé bá mi. Brothers and sisters, please be very careful before you choose whom to marry. Ọ̀rọ̀ kan ni mo kà lórí íńtánẹ́ẹ̀tì lánàá. Wọ́n ní àwọn arábìnrin méjì kan wà nù táxi. Wọ́n ń sọ̀rọ̀, wọ́n ń júwe bẹ̀yẹn bóyá Marina ní GTB yẹn wà ní. Wọ́n ń júwe ọkọ ní wọ́n ní ọ̀rẹ́ àwọn ó wà nílé ọkọ ẹ̀ bóyá boyfriend ní kò yé mi ó wà nílé ọkọ ẹ̀ bàbá kan dẹ̀ wà nù ilé yẹn tó ń jẹ́ Andrew ó dẹ̀ ń fẹ́ ń kó náà bo ìyàwó tí ọkọ ẹ̀ ń ṣiṣẹ́ ní GTB bank Marina ibi tó ti ń sọ̀rọ̀ yìí tán ti bọ́lẹ̀ ara bá ta driver pé irú ìṣẹ̀lẹ̀ wo leléyìí ló bá wá sórí internet ló wá sórí Twitter ló post ẹ̀ pé ìwọ tó bá ń ṣiṣẹ́ ní GTB Marina tó ń jẹ́ Emeka wọ́n ní ìyàwó ẹ̀ ó ń befriend èèyàn kan nù lé yín tó ń jẹ́ Emeka o àwọn tí ọ̀rọ̀ kàn àwọn gbọ̀rọ̀ mi dẹlẹ́rù àwọn tí ọ̀rọ̀ dùn gidigidi ni wọ́n lọ sí GTB tó wà ní Marina tó lọ bá ọkọ wọn gbé ẹjọ́ ta ló ń jẹ́ Emeka ìgbà tí Emeka jáde ó ní ìyàwó ẹ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ náà sọ́nu taxi kan wípé Andrew tẹ́jọ́ ń gbélé ó ń bá ìyàwó ẹ̀ ní àjọṣepọ̀ gidigidi arákùnrin yìí kò fọ̀rọ̀ yìí ṣeré kò dẹ̀ sọ pé kó gbẹ́nu ẹ̀ sọ́hùn ìgbà tóun náà délé ó lóun ra ṣàwámà òun rà á délé òun báyàwó òun ṣeré láti alẹ́ títí di tílẹ̀ fi mọ́ àwọn ṣeré dáadáa àgbà tóun wá jí tóun tó jago márùn-ún òun wá jíyàwó òun pé òun ò ṣe mọ́ o kó kó ẹrù ẹ eléyìí tó fúyẹ́ tó wúwo kó máa kúrò nílé òun ó níyàwó òun ṣọ́ọ̀kì pé irú ọ̀rọ̀ wo leléyìí ọlọ́run wá ní ẹ kó lọ béèrè lọ́wọ́ Andrew pé òun ṣe kúrò nílé fún nìyẹn ó wá dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ ẹ̀ tí wọ́n ta lólobó ó dúpẹ́ lọ́wọ́ wọn tó ẹ má fagídí ṣe nǹkan tí ò yẹ kẹ́ ṣe. Ẹni láyé tó ṣe dá
ẹ má marriage girlfriend yín tí ò bá yẹ lẹ́ni tẹ́ ẹ lè fẹ́ sílé ẹ tètè jẹ́ ó máa lọ. Ọlọ́run fẹ́ kẹ̀ẹ́dá akọjá iṣẹ́ tó ní lọ́wọ́ àánú Ọlọ́run ṣàgbà ọgbọ́n orí ẹnìkan. àánú Ọlọ́run ni bọ̀bọ́ yìí rí tó fi di pé ó rẹ́ni pé ṣàkíyèsí tí ò bá rẹ́ni pé ṣàkíyèsí ṣérò obìnrin tí yóò gbé sílé nìyẹn tó bá ti lọ bí iṣẹ́ tó lọ ń ka owó fún àwọn kọ́sítọ́mà èèyàn kan wà nílé a máa lá ìyàwó ẹ̀ ó dà bẹ́ẹ̀. màá tún mú ṣẹlẹ̀ kan wá irú ẹ̀ náà tó farapẹ́ ibi igi mú mi báyìí lélẹ́yìí ti ṣẹlẹ̀ àlè ra fóònù fún ọ̀rẹ́ ẹ̀ lóbìnrin àṣẹ fóònù tí àlè rà fún ọ̀rẹ́ ẹ̀ lóbìnrin yìí àṣẹ wọ́n jí fóònù yìí gbé ni wọ́n bá tíráàkì fóònù yìí wọ́n bá mú arábìnrin yìí ọ̀pẹ̀ wọ́n invite ẹ̀ sí police station pé báwo ni ẹ ṣe rí fóònù yìí ó ní ọ̀rẹ́ ẹ̀hún kan ló rà fún ẹ̀yẹ pẹ̀rọ ẹ̀yìn ẹ̀ wá ìgbà tí wọ́n máa pẹ̀rọ ẹ̀ dé police station wọ́n rí i pé ọkùnrin ni wọ́n ní báwo ló ṣe jẹ́ sí yín náà rẹ̀ òun ni ǹjẹ́ ọkọ yín mọ̀ ó lọ́kọ̀ òun ò mọ̀ ó lè pẹ̀kọ yín kọ́kọ́ yín máa bọ̀ ní police station pé ẹ wà ní police station báyìí bàtọ́kọ̀ ẹ̀ débẹ̀ wọ́n ní bàbá ṣe é mú arákùnrin tó dúró yìí ó lóun ò mọ̀ ó ní ọ̀rẹ́ ìyàwó yín ni ìyàwó yín ọkùnrin yìí ra fóònù tí wọ́n lọ jí gbé fún ìyàwó yín ọkùnrin yìí dẹ̀ ti bá ìyàwó ẹ̀ fa wàhálà pé mo lo ti rí fóònù ó ní èèyàn òun kan ló rà fóònù ó darúkọ kan lára àwọn fámìlì ẹ̀ ìgbà tí àkàrà ọ̀rọ̀ tú sépo bàbá yìí ní kí wọ́n jọ lọ máa ràn tó bá ti ń bọ̀ láti police station ilé wọn ni kó máa gba direct ẹ̀wọ̀n kan tí bàbá yìí ń bò mọ́ra láti jọ ǹjọ́ yìí. Ọlọ́run tó bá wo tẹ̀sẹ̀ mi wà fáyé lè mọ́ mi láti gbé tí a lè mọ́ mi àti mú nínú lílo ànira ṣùgbọ́n dé àánú rẹ̀ tó bí ẹ̀ṣẹ̀ mi lọ́pàá àánú rẹ̀ tó bí ẹ̀ṣẹ̀ mi ìkẹ́ rẹ̀ ṣáni mú wá sẹ́ni tó lè tẹ̀mí àfiwọ́ ọba aláàánú ni mo mọ̀ ẹ́ sí ṣàánú ẹrú ẹ tí mo lè tẹ́wọ́. ìkẹjọ lélẹ́yìí má mú nǹkan tí ò ń ṣe tiẹ̀ má mú nǹkan tí ò ń ṣe tiẹ̀ má mú àwọn àgbàlagbà ní ògbè fún fólóhùn ìjọba kò yẹ nìkan tó fi ìjọba kò yẹrù ọdún tó fi ìjọba kò yáyé ọba tó pẹ́ lọ́ba tí ò jẹ́ tó. kí ìwọ má ṣe jalè kí ìwọ má ṣe ṣe àfọwọ́rá o. kápá ẹ̀jẹ̀gbẹ̀ lọ kò sẹ́yìn tó mojú ẹ̀ àyàfi àfẹni ó bá fẹ́ tó ṣàánú lórí ọ̀rọ̀ ayé mi ṣàánú àánú rẹ̀ jẹ́ ju òògùn lọ Paso àánú rẹ̀ jẹ́ ju òògùn. kí ìwọ má ṣe lára ọmọlàkejì ẹ kí ìwọ má gbé iṣẹ́ kí ìwọ má gba iṣẹ́ lọ́wọ́ èèyàn tó ò ní dá iṣẹ́ ẹ̀ padà fún tó bá gbéṣẹ́ fún ẹ ìwọ dákun dábọ̀ ṣiṣẹ́ wọn kó sì dáṣẹ́ wọn padà fún wọn. mo dẹ́ṣẹ̀ tí o ní fi ọgbọ̀n ṣùgbọ́n àforíjì. torí o ti gbowó iṣẹ́ yìí lọ́wọ́ wọn o. ewu orí òbí ni ò jọ̀wọ́ wo táwọn dákúndábọ̀ àgbáyé. tí ìwọ bá yáwó lọ́wọ́ èèyàn tètè tara ṣàṣà kó o ní ẹ̀mí kó o dẹ̀ ní lọ́kàn pé o fẹ́ dáwó yìí padà. ibi aláàánú mi wà láyé ibi aláàánú mi wà láyé wọn létí kó láti ṣàánú fẹ́mi ẹrú tó nílò wa. tó o bá gba owó ogúnrúmì ìwọ ní lọ́kàn pé o fẹ́ dáwó ogúnrúmì padà tó o bá gbowó gbọ́múlé láńtà ìwọ ní lọ́kàn pé o fẹ́ dáwó wọn padà má jẹ owó kan oní nǹkan má jẹ àágùn aláàgùn tó o bá yáwó báǹkì gan pàápàá ní lọ́kàn ní lẹ́mìí pé o dáwó yìí padà kó o sì dá padà. ìwọ má ṣe jẹ ogún ọmọ òrukàn ọmọ aláìníyá aláìní bàbá má jẹ ogún ẹ̀ mọ́ tiẹ̀. kí ìwọ má gba owó ní báǹkì mo sọ lẹ́ẹ̀kan tó o bá ti gba owó báǹkì ní lọ́kàn pọ̀ dà padà mo ti sọ lẹ́ẹ̀kan. ayé bá dùn fún ẹ ó yẹ kọ́mọ lu àbí dúpẹ́ òun pariwo pé òun ọ̀rẹ́ mọ́yá aláìmọ́ rẹ̀ o. tó o bá lọ yá nǹkan ní nǹkan àsìkò tó o bá ṣàdéhùn pé ó dá padà náà ni kó o tètè dá padà. tí èèyàn bá báwọ ṣiṣẹ́ tó bá ti ṣàdéhùn fún pé owó eléyìí màá máa bá ẹ yọ sí àpò ìjọba ẹ̀ẹ́dá dọ́dọ̀ ìjọba ká bá ń bẹ̀ ẹ̀ẹ́dá bá ń bẹ̀ tó bá ní eléyìí wàá máa bá ẹ yọ sípò fẹ̀yìntì já dọ́dọ̀ onífẹ̀yìntì ká bá owó yìí ń bẹ̀ tí o bá ní eléyìí mo fẹ́ máa bẹ́ẹ̀ fi dájọ́ ni tájọ bá kàn mí kówó mi fún mi.
kọ́ àlàbíyá kọ́ tó dọjọ́ ìbí òbí ṣe wà lábẹ́ kíkọ́. ìtàn ẹni ọlọ́run kan náà sọ fún wa lọ́jọ́ òní wọ́n ní ẹni ọlọ́run yìí ó pa àwọn alábàáṣiṣẹ́ wọ́n pé kí wọ́n bóun ṣiṣẹ́ nígbà tó ń dẹ̀ bá ṣiṣẹ́ tán ó fún wọn lówó ó ní ìkànnù wọn bá ní owó tó fóun ó ti ṣe kíní ju òun ò ní gbà ó bínú lọ fún bí ọdún bíi 10 sókè gbà tí ẹni tí ó yẹ kó gbowó tí ò gbowó tó bínú lọ yìí tó wà wò pé òun lówó bì kan kóun lọ gbà á wọ́n nígbà tó dọ́dọ̀ ẹni ọlọ́run yìí kò wá fún un lówó nìkan ó wá fún un ní òwò tó ti bá fowó ẹ̀ ṣe ó ní ìwọ ló ní gbogbo ẹran tó rí yìí nínú ọgbà yìí ti ẹni owó ẹ̀ ni mo fi bẹ́ẹ̀ ṣe òwò yìí tó fi dì báyìí. padà wá sáyé bá ṣe bí ẹ̀kọ́ a máa ń rí ẹ̀rín ṣe o ọmọdé àná tó ń ké ní ẹ̀wọ̀n. ìkẹsàn-án lélẹ́yìí má pa èèyàn má bá wọn ta ẹ̀jẹ̀ èèyàn sílẹ̀ bí wọ́n bá pa èèyàn nítorí tí wọ́n bá ní àwọn fẹ́ pa èèyàn má bá wọn lọ́wọ́ sí torí nǹkan méjì kọ́ torí ẹ̀san ni. wọ́n lọ́mọ tó ń ra kòrò. àwa náà kọ́ iṣẹ́ ìwádìí wa ló fẹsẹ̀ múlẹ̀. ìwọ lọ́mọ tí ó lè sọ̀rọ̀ lọ́jọ́ sí owó àdọ́mọ tó ti fọ̀hún. fàìbà orélé ìwé lórí ìwé ká ó tọpẹ́ òkè òkọ́ṣẹ́ ọlọ́run máa ṣe ń kọ́ o. ọlọ́jọ́ kíkan balóhùn ò ní dúpẹ́. àwọn tó mọ rẹ̀ ọlọ́run ò ní dákẹ́. bódà ṣe wà yìí ọ̀nà tó pọ̀ lálẹ́ gbà gbẹ̀mí èèyàn lálẹ́ gbà gbẹ̀mí èèyàn lálẹ́ gbà pa èèyàn á máa mú wá fún yín díẹ̀díẹ̀. wọ́n ti bọ̀rún lọ àwọn tó jù ẹ̀ lọ wọ́n ti kú wọ́n ti pa ó tániwọ́ gbọ́ ó tániwọ́ tó wá sọ kò ní dúpẹ́ o. ǹjẹ́ ẹ̀yin mọ̀ pé a lè fi ọ̀rọ̀ ẹnu pa èèyàn bẹ́ẹ̀ la lè fi ọwọ́ pa èèyàn a lè fi ìṣesí a lè fi pa èèyàn. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ gbogbo ọ̀nà tí a lè gbà pa èèyàn yìí dákun dábọ̀ má bá wọn lọ́wọ́ sí ẹ má bá wọn ṣe ẹ má bá wọn ṣe o. wọ́n ṣe bára ní pópó èèyàn bí náà ti lókun kan gbé ká. ìkẹwàá leléyìí gbogbo ohun tí ẹ bá ń ṣe ẹ máa mú ọmọdé lọ sí díẹ̀ gbogbo nǹkan tí ẹ bá ń ṣe ẹ láyé ẹ máa mú ọmọdé ẹ máa mú lọ sí díẹ̀. ọlọ́jọ́ kíkan balóhùn ò ní dúpẹ́. àwọn tó mọ ẹ̀ ọlọ́run ò ní dákẹ́. bọ́lájọ́ kíkan o. tó bá jẹ́ iṣẹ́ ọwọ́ lẹ́yìn ṣe ẹ̀yin ń tún mọ́tò ṣe àbí ẹ̀yin ń ṣe kankan ẹ máa mọ́mọ́ yín lọ sí díẹ̀ tó bá jẹ́ iṣẹ́ ẹsẹ̀ ní ẹ̀yin tẹ̀ ń tó ẹsẹ̀ ẹ jẹ́ kọ́mọ yín mọ̀ díẹ̀ kọ́mọ yín mọ àyínnìkẹ́ àti àyínnìpadà tó wà nídìí ẹ̀. ẹbí ọlọ́jọ́ bí o wọ́n ti rẹ̀ di ìwà o. ọ̀rẹ́ ọlọ́jọ́ bí o wọ́n ti rẹ̀ di ìwà. àwọn tó fẹ́ràn ọlọ́jọ́ bí o kò lè bá a tó wọn ṣáájú. tó bá jẹ́ ẹ̀sìn náà ni ẹ jẹ́ kọ́mọ yín mọ bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ máa mú lọ chọ́ọ̀chì ẹ máa mú lọ mọ́ṣáláṣí ẹ bá jábọ̀ rúbọ yìí náà lẹ́yìn náà ń ṣe ẹ máa mú lọ ẹjọ́ mọ bó ṣe ń ṣe. pé tó bá jí lówùrọ̀ èrò onísàsọ. kódà bẹ́ẹ̀ bá fẹ́ ṣèrànwọ́ fún èèyàn ẹ máa jẹ́ kọ́mọ yín mọ̀ sí pé mo fún bàbá lágbájá àbí bàbá lágbájá mo fún ọ. bẹ́ẹ̀ yín bá fẹ́ ṣe jàǹbá fún èèyàn ẹ jẹ́ kọ́mọ yín mọ̀ sí ẹ mọ̀mọ́ yín débi jáde fẹ́ ṣe ẹ ṣe fún un lójú ẹ̀. ọlọ́jọ́ bí kan balóhùn ò ní dúpẹ́. àwọn tó mọ rẹ̀ ọlọ́run ò ní dákẹ́. ìdí ẹ̀ ni pé kí ọmọ lè máa mọ irú àwùjọ tóun wà àti irú àwọn òbí tó bí òun sáyé ni. ọpẹ́ ló dẹnu kò dájọ́ máa sàn ẹ ṣe ẹ wá everybody ẹ ṣeun kan. bẹ́ẹ̀ bá fẹ́ pa ẹran náà mo ní ẹ mọ́mọ́ yín lọ bẹ̀ ẹ nǹkan tẹ́ fẹ́ kà sí lórí yẹn ẹ jẹ́ ó gbọ́ pé o bá fẹ́ pa nǹkan báyìí ọ sọ pé kẹ́ kó wá kó tó wá pa ẹ jẹ́ kọ́mọ yín máa mọ̀ dí gbogbo nǹkan. Àlàbí ọjọ́ yẹn ẹ má lé ọmọdé sẹ́yìn nínú gbogbo ohun tẹ́ ẹ bá ń ṣe mo sọ ọ́. ti rò pé bèbí ni kò lè bá
àwọn jẹ́mi ọmọ òun padà ẹni tí wọ́n gbọ́ sọ́yà pé ìgbọ́mọ́ lò. torí kí ọmọ yín lè máa mọ̀ bóyá ìwà dáadáa lẹ̀ ń wù àbí eléyìí tó kù díẹ̀ káàtó kóun náà lè máa ṣerú ẹ̀ gangan náà là ń sọ. ẹ̀yin tó jẹ́ pé bí oògùn bí ẹ ṣe fẹ́ bà tọmọlàkejì jẹ́ ńlẹ̀ yìí ń ṣe ẹ jẹ́ kọ́mọ yín náà mọ̀ pé ẹ fẹ́ bà tèèyàn kan jẹ́ ni ẹ jẹ́ ó mọ̀ ẹ má fi pamọ́ fún un. bóyá ẹ̀yin fẹ́ sàsọmọlàkejì ni ẹ mọ́mọ yín dé díẹ̀ pé mo fẹ́ sàsí lágbájá ní òun rèé bó ṣe máa ṣe rèé ẹ jẹ́ kó mọ̀. lọ́lábàdé lórúkọ mi ìbáfọ́káyọ̀ o. alábí ọjọ́ yẹn máa rẹ bàbá ṣé ẹ̀yin máa ń pe àwọn aláàfáà kan wá ṣàdúrà fún yín lẹ́ni àbẹ́ máa ń pe àwọn oníṣẹ̀ṣe kan wá ṣẹ̀ṣẹ̀ṣe fún yín lẹ́ni ẹni kọ́mọ yín jókòó tì wọ́n kó o bọ́ ṣe ń ṣe torí tẹ̀yìn ò bá sí ń bẹ̀ kóun náà lè máa ṣe àbẹ́yìn jẹ́ èèyàn kan tó máa ń ṣàdúrà fún àwọn òbí yín àwọn òbí yín tó ti kú ẹ pé ọmọ yín pé ìwọ náà lọ́jọ́ kò sáàárín wọn kó o bọ́ ṣe ń ṣe torí tí ẹ̀yin náà ò bá sí mọ́ kí ó lè máa ṣe irú nǹkan báyìí fún ẹ̀yin náà. ìkàyé ti gbé mi pàṣẹ láyé mo wà bọ́rùn mo wà kò yé mi aláyé gan ṣùgbọ́n dé mo kẹ́kọ̀ọ́ òye o láti lẹ̀ o ẹ̀mú mẹ́ta lòbí fi hàn mí o tó yé mi má sáré o mẹ́tẹ̀ẹ́ dúró o má jàpọ̀ o mọ́ mi méjì má ṣì ní o. ẹ̀yin tẹ́ ẹ bá wò pé àwọn òbí yín ti dàgbà wọ́n ti darúgbó ẹ fẹ́ kọ́ máa gbé pẹ̀lú yín bóyá wọ́n ń disturb yín àbí nǹkan kan ẹ fẹ́ mú wọn lọ lé arúgbó ẹ mú ọmọ yín náà sínú mọ́tò kó lè mọ̀nà àti débẹ̀ torí tẹ́yìn náà bá dàgbà kó lè mọ̀nà àti mú yín débẹ̀. ẹ̀yin tẹ́ ń bá tọmọlàkejì jẹ́ lẹ́yìn ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ọmọlàkejì láì dá ẹ múra sí i lójú ọmọ yín kọ́mọ yín náà lè máa mọ ìtótọ́ àti tó yẹ láti ṣe. mo lérò pé ẹ ti gbádùn àwọn nǹkan mẹ́wàá tá a mú wá fún yín tó máa ń jẹ́ kọ́lá tó lọ wájú fi máa ń di ọlá wá sẹ́yìn ọlá ń rẹ̀yìn àtìdí tí a ṣe gbọ́dọ̀ yí padà nínú ìwà àtiṣe wa sí dáadáa. ẹ̀yin a máa fi àsìkò yìí lọ sí abala tó kàn lẹ́yìn ètò yìí kí ni abala yìí òun náà ni abala tí a ti máa gbára wá yànjú tí a ti máa mú ọ̀rọ̀ wá fún ara wa torí ẹnìkan o torí ọ̀la tí ẹnìkankan ò ní mọ̀ ìgbà tí yóò jẹ́ òun ni a fi ń ṣe eléyìí. ẹ má rò ó pé kọ́lá ń bá mi wí àbí kọ́lá ń sọ̀rọ̀ sí mi èmi àti ẹnìkankan ò níjà níjà sì ní níjà lágbára ọlọ́wọ́n ọbẹ̀ Olódùmarè èmi ìtẹ̀ yìí bá èèyàn jà àmọ́ tí mo fẹ́ sọ ni pé ẹ ṣe dáadáa ló pé tó yẹ kí a máa ṣe tó yẹ ká máa ṣe torí ẹnìkan torí ọ̀la tí èèyàn kankan ò ní sí ń bẹ̀ gbà tá a bá lọ tán òun ni. àwa ò ní kí ẹ dẹ́kun ìwà burúkú yìí a sì ní kí ẹ má wù mọ́ o. ajẹ́ra rẹ̀ ènìyàn erùpẹ̀ lásán sáà jẹ́ irú ọlọ́run ní kò bàbá sí i. àmọ́ àkíyèsí bí ọlá tó ń léwájú tó ṣe ń di ọlá rẹ̀yìn àkíyèsí bí olówó àná bó ṣe ń di atọrọjẹ lẹ́nìí la mú wá fún yín. òjò lóṣù dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ ọmọ bí tó máa rọ̀ sí o. ìrẹ́nìyàn arọ́ ní pé ọlọ́run bẹ́ẹ̀ lókè àsọ̀rọ̀. ṣẹ́yìn mọ̀ pé olówó àná ó máa ń di ẹni tí ń ráre lónìí. ìwà ọ̀gá ló bí mi ìwà ọ̀gá lọ́wọ́ mi dàgbà àròlé bí ẹ. ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára àti onípò àná wọ́n máa ń di ẹni tó máa ń tọrọ jẹun ǹjẹ́ yìí mọ̀ bẹ́ẹ̀ a sì ti rí wọn bẹ́ẹ̀ náà lónìí. ṣẹ́yìn mọ̀ pé àwọn tí ń bọ̀ tílẹ̀ ń rọ́ lánàá wọ́n ń dẹni àrípòṣe lónìí.
bí àwọn bàbá tó jẹ́ bàbá rere bàbá kẹ̀ ṣe ń di ẹni tọrọ wọn ẹnu wọn ò tọrọ lónìí la mú wá sí ti gbọ́ yín. àkíyèsí ara wa là ń pè sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀. ènìyàn arọ ní pé ọlọ́run fẹ́ lókè àsọ̀rọ̀ máa yẹ ọ́. ìwọ bá ló dàbí ìwọ bá ló bíbí. bí àwọn ọlọ́lá àná tó yẹ kí àwọn ọlọ́lá àwọn onípò àwọn orí adé ọ̀nà bí wọ́n ṣe di ẹni tó jẹ́ pé bí wọ́n ṣe yẹ kí wọ́n di ẹni tí orúkọ wọn wà nínú ìwé ìtàn dáadáa tó ṣe di ẹni tó jẹ́ pé tí a bá ń gbọ́ orúkọ wọn àtún máa ń fèpè ránṣẹ́ sí wọn ni àwọn àánú ọba àwọn àánú ìjòyè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà. Dáfídì lọ́jọ́ wọn ni òun Gòláyátì èmi kò jẹ́ ìgbàgbé. Gòláyátì ya òun ló gbé Dáfídì ìjà oníwọ̀ ọmọ kékeré. kí àwọn tòní má bàa jì sírú ọ̀fìn táwọn tàná jì sí la ṣe ń pariwo tọ̀tọ̀tọ̀tọ̀ la ṣe rí àkíyèsí yìí tá a ṣe mú wá sétí gbọ̀nyìn o. Oníwọ̀ Gòláyátì ọjọ́ ikú rẹ̀ pé ó ní mo tàn ẹ́ wá lórúkọ Olúwa o ẹni tí ìwọ pè ní ìgbà. ká má mọ̀ ọ́kùn rárá àwọn méjèèjì wọ ìyá ìjà. àwọn olówó míì inú àwọn olówó àná bó ṣe fẹ́ràn owó tó wọ́n lè ta ọmọ ìyá wọn nítorí owó. Gòláyátì kò ṣọlẹ̀ ẹ̀wá wáyé. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olówó àná yìí wọ́n desperate débi pé wọ́n lè deny àbúrò wọn nítorí owó tí wọ́n fẹ́ gbà àbí tí wọ́n fẹ́ jẹ. ẹ̀wá wáyé Gòláyátì àrùn ní pín ènìyàn àrùn ní pín ọlọ́run pẹ̀lú. ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó àná yìí wọ́n lè jẹ́ kí ọmọ ìyá wọn wà nù nira káwọn sì máa gbádùn. ìwọ bá lọ bí. àwọn olówó àná ọ̀pọ̀lọpọ̀ wọn ò bìkítà ìpè ìyà ń jẹ ọmọ ẹnìkọ̀ọ̀kan ọ̀pọ̀lọpọ̀ olówó àná ìwà bámúbámú ni mo yóò tí mi ò mọ̀ pé bí ń pọ̀ ọmọ ẹnìkọ̀ọ̀kan ó pọ̀ fún wọn o. ọ̀pọ̀lọpọ̀ olówó àná ìdí ayọ̀ ọlọ́pọ́n lẹ ti máa bá wọn láàárọ̀ kùtùkùtù. tó jẹ́ pé ẹ máa gbọ́ Queen English lẹ́nu wọn English tó sound tó clean ẹnu wọn ló wà lẹ́tí wọ́n máa gbọ́. ẹgbẹ́ títì lọ́la lábòyún níbi tó gbé sùn fún tó sì sùn jẹ́ rọra ó. òun la fi ń sọ fún ẹ̀yin tòní ẹ̀yin olówó tèní àti ẹ̀yin èwe tó ń bọ̀ lọ́nà. onínúure súnmọ́ lábòyún ibi tó gbé béèrè pé kí ló dé lálábòyún bá dákẹ́. àwọn èrò tó ń kọjá lọ wọn bó nínú rẹ̀ rí. dáadáa ń wà wí ń pa ẹ̀yin náà àmọ́ tọba ọlọ́run elédùnmarè báyìí láṣẹ. ìṣe ló ń kú sẹ́kún pé rọ̀rá ṣe rọ̀rá ṣe. rárá ṣe o anybody tó bá fẹ́ ṣoore rárá ṣe rárá ṣe o anybody tó bá fẹ́ ṣoore. gbogbo oore tí bá ṣe láyé mi kò ní bí mọ́ mi. ẹ jẹ́ á ṣe rere torí àsìkò ṣì wà fún yín láti tún ọmọlúàbí yín ṣe àsìkò ó sì wà fún àwa náà láti tún ọmọlúàbí wa ṣe torí ọ̀rọ̀ tá à ń wí yìí pẹ̀tẹ́pẹ̀tẹ́ ni ó gbára lé wí ó sì bá èrò ọ̀nà wí ó bá ẹ̀mí gan lára tí mò ń sọ̀rọ̀ ó bá mi wí o. kàkà kónú rẹ túrò jọ́sẹ́ níṣẹ́ ló tún wá kú sẹ́kún pé rọ̀rá ṣe rọ̀rá ṣe rárá ṣe o ẹni bá ti tó bá fẹ́ jòrè.
rárá ṣe. níbí yìí la máa fi àdàgbà ètò tẹ̀ní ìrọ̀ sí a ti lo more than 1 hour lórí program yìí adúpẹ́ ẹgbẹ́ òkun lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ bá wa gbọ́ ètò yìí àwọn kan ò ní lè wò tán ní wò tán ni àmọ́ ẹ lè máa wò díẹ̀ ẹ bá wò lóṣù yìí ẹ ti lọ wò díẹ̀ lóṣù tó ń bọ̀ kí ẹ lè rí mẹ́sẹ̀gì yẹn gangan grab torí ẹ̀ ní ìkọ́ torí ọjọ́ iwájú tí ọwọ́ tó ti ń dẹni tó ń fúnni kó má wàá padà di ọwọ́ tí ó máa tọrọ jẹ kí ọwọ́ tó ti ń lọ òkè tí ọlá tó ti ń lọ sókè kó má padà wá di ọlá ń rẹ̀yìn torí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà bẹ́ẹ̀ nínú àwọn olówó ni ó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn bí ilé ológógóró lẹ́tí wọ́n máa bá wọn ilé ọlọ́tí ọ̀pọ̀lọpọ̀ wọn yíya dáadáa lẹ́yìn ìgbà tí wọ́n bá kúrò nípòkípò tí wọ́n bá wà bá jẹ́ gọ́vnà ọ̀pọ̀lọpọ̀ gọ́vnà náà ni ò dá mọ́ lọ́dún ní former gọ́vnà mi ẹ̀ẹ́rì àti bọ̀ lọ́wọ́ gan á le fún yín olè ìrántí ni wọ́n ti stop pension wọn àbí kinní kan wọ́n yìí rí i pé sufferness upon suffering ni kọ́lọ́ ń ṣàánú gbogbo wa kó sì fi àánú ẹ̀ wá wa rí ẹ̀yin tẹ́ ẹ bá ti jì sírú ọ̀fìn yìí ẹ dákun ẹ dábọ̀ ẹ̀bẹ̀ lọ́hùn kí ó bá yín dáwọ́ bí dúró kó dẹ̀ ṣàánú yín kó ṣàánú àwa náà torí kò sẹ́ni tó kọjá àánú ọlọ́run èmi náà sì ń wá àánú látọ̀dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà ṣe ń wà yẹn àdúgbò lọ́wọ́ yín o fún àsìkò yín tẹ́ fún wa lórí ètò yìí Àjàlá Kọ́láwọlé lórúkọ mi èmi lọ́mọ lówó òdùrú èmi lọ́mọ ajífẹ́ gbé ṣeré àwí ìmẹ́nu kúrò ní tòwú èmi a máa sọ pé tèmi di méjì lówù èmi lára ọ̀bà èmi ni ọmọ wọn lé Olúṣòmí lábẹ́ òkúta ẹ má bínú mo wọnú ara wọn ni èmi tún lọmọ wọn nílà bẹsẹ yaba dórílé òwú èmi lára ọba mòdì ọmọ tagbata ọmọ kọrọ ọmọ lẹkọ lẹrù lọba ọmọ kíbò má jà kọmọdé ọba má pẹyọ kálí ìjọ máa péjú bọ kúrò wa lórí gbogbo ògbà àpẹ tó yìí rí àmọ́ ó ní tó bá dé ni ẹ ṣé púpọ̀ bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa a ní rí jù báyìí lọ lórí ètò tèmi títí ọjọ́ míì tá a tún láǹfààní àti pàdé ara wa lórí ètò yìí Àjàlá Kọ́láwọlé ló kọ mi ó ní màá pa ẹ́ mo sign out. àdẹ̀bí mú ẹ bọ́ fèrè Dáfídì bàdà lò ó ní wọ́n Gòláyátì ọjọ́ ikú rẹ̀ pé ó ní mo tàn ẹ́ wá lórúkọ Olúwa o ẹni tí ìwọ pè ní ìgbà ká má mọ̀ ọ́gùn rárá àwọn méjèèjì wọ ìyá ìjà o àwọn méjèèjì. Àfàìlà ọjọ́.